pé kò ní ṣeé ṣe ojú wọn ló máa ṣeé ṣe ẹ máa wòran but nǹkan fẹ́ kẹ́ mọ̀ ni pé kì í ṣe èdè wọ̀ kì í ṣe tá à ń bẹ̀rẹ̀ yìí kì í ṣe now mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn pé àwọn Eritrea àwọn ìlú bẹ́ẹ̀ South Africa àwọn ìlú bẹ́ẹ̀ lọ it's not one day South Africa wọn kí one day ló gba òmìnira yẹn ẹ mọ iye àti tó tẹ̀kí wọn ẹ mọ iye ogun tó jà àwa ọ̀dẹ̀ fẹ́ jagun o tó a gbọ́dọ̀ fi ọgbọ́n orí sí tó pé àwa ò fẹ́ jagun so èyí ṣe nǹkan bóyá fi bóyá ó easy pé ó easy bẹ́ẹ̀ ni it's not an easy thing like that. ọgbọ́n orí làwọn fi ṣe dókítà bá fọgbọ́n orí ṣe ẹ̀wọ̀n kò tó wà pọ̀ sí àwọn brother wa ní almost 40 years ago ṣàfẹ́ kìtì wá rí bẹ́ẹ̀ ni no àfẹ́kù rí bẹ́ẹ̀ ọgbọ́n orí lọ ṣe mo máa ń sọ lórí ẹ̀ tó mo ti sọ more than 100 times lórí ètò pé àwa ta lè bá Abacha jà military government ta defeat ẹ̀ ọgbọ́n táwọn táwọn ẹ̀ máa lò ṣe gbogbo táwọn ń lò ń sìn ṣe gbogbo náà bẹ̀rẹ̀ sí tí ọba náà gbogbo ti ń dá sí tí àwọn wọlé ṣe ní ká gbogbo tó ti condemn gọ́ọ̀mẹ̀ntì Buhari ti pé Nàìjíríà kò divide báyìí láyé eré Nàìjíríà never been divided like this before àbí Nàìjíríà kò divide báyìí kò sí Nàìjíríà rí báyìí tẹ́lẹ̀ pé Ìgbò jẹ́ Ìgbò Yorùbá jẹ́ Yorùbá Hausa jẹ́ Hausa kò sí kò jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ní ìlú Nàìjíríà rí náà but President Buhari wọ́n ti bà nǹkan jẹ́ wọ́n divide Nàìjíríà so it can't be the same anymore kò ṣeé ṣe mọ́. Kò ṣeé ṣe mọ́ ṣé yẹn kò ṣeé ṣe mọ́ ẹ má bínú mi ò ká ní tiyan mi ò ká ní kíní o tẹ bá ń kọ nǹkan síbẹ̀ tí máa tó táyì tó máa pè wọlé máa ní kẹ́ pè wọlé ìkànnì gbogbo tí mi ò bìkọ́ tí máa ń ka nǹkan ẹni jẹ́ kí láì ṣe nǹkan tí mo ń ṣe mi ò ká ọmọ kan wojú kí mi ò ká ní tiyan ẹ̀rọ kan ní máa kò fojú máa kọ́ gbé ò ká ní ẹni tí wọ́n kọ nǹkan síbẹ̀ mi ò ká ní tiyan so ẹ̀yin tí ò bá yé mo tẹ̀ tó gbé láyé síbẹ̀ lẹ́kùn pé what we did in London here on Sunday is rally, not protest. Protest nílò ìlú òṣèlú wa ká protest alẹ́ Nàìjíríà lọ protest rally la ṣe and the rally is to create awareness àwọn àwọn tí ó mọ̀ and then gbogbo àgbáyé kọ́ni ìdẹ́n kọ́ mọ̀ and then ká jẹ́ kí prime minister náà mọ̀ pẹ̀lú àwọn ìlú yìí gọ́ọ̀mẹ̀ntì ìlú yìí mọ̀ pé ẹ̀yin lẹ́sẹ̀ wá pọ̀ ní over 100 years ago 100 years pé tani àti afẹ́ lọ àfẹ́ Nàìjíríà mọ́ èyí lè sọ wọ́n tó tẹ́ wá gbọ́ pé afẹ́ lọ ṣe nǹkan bá lọ nílùú Nàìjíríà lọ́wọ́ o afẹ́ lọ ṣe nǹkan báyìí o afẹ́ lọ pé àfẹ́ Nàìjíríà àti sọ fún yín pé àfẹ́ ṣe Nàìjíríà àwọn afẹ́ gbòmìnira ara wa o tó kẹ́tì mọ́ ọ́n lẹ̀ tẹ́ bá rí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu òun la lọ ṣe lọ́jọ́ yẹn níwájú ilé Prime Minister the Great Britain is noted wọ́n ti note it down gbogbo tá à ń ṣe yìí àwọn MI5 àwọn gbogbo olórí gbogbo ẹ̀ pátá náà rí tó nǹkan tí òye yín ni ẹgbẹ́ ẹni sọ pé ẹ̀ ṣe lè lóyìn gbogbo nǹkan tí òye yín ni gbogbo tá à ń ṣe pátá gbogbo ẹ̀ náà rí àwọn CIA MI5 gbogbo ẹ̀ náà rí all the security agents all over the world they see what we are doing all over the world ìfẹ́ láti lọ sí inú agbára ìlú yìí adúláwọ̀ White House àti gbogbo tuntun ní mo là dé tán lọ́jọ́ yẹn gbogbo ẹ̀ fi tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ náà rí. Thank God we are not violent. Báyọ̀ ọjà, preach violence, preach anything. So we know àwa láti wá sọ fún wọn pé a fẹ́ kúrò lára Nàìjíríà làwa lọ ṣe ń bẹ̀ lọ́jọ́ yẹn. Àwọn tí òun tó bá sẹ́yìn kan máa sásẹ́yìn tó ẹlòmíì àti pé àjọfẹ́ ṣe àtẹ̀yìn ẹni máa dúpẹ́ tó mọ̀ àwa ò ṣe bẹ́ẹ̀ but àwa focus. Ìgbà tó bá bá lẹ́nu mi àpótọ́ ni mo rí ẹlòmíì tó ti máa tó ń bú mi tó gbogbo ẹ̀ ó kọ̀ ní pé ẹlòmíì tá ìgbà tá àbẹ̀rẹ̀ kínní ẹlòmíì tí ò mọ̀ aláìmọ̀ kan máa ń sọ lórí ètò tí ò gbọ́n tí ò ní sense mi David Amity yẹn ètò traitor ètò pínlẹ̀ kan bọ́dún tó yé wọn sí ni. tó ń kọ̀ gbogbo ẹ̀ náà gbogbo mọ̀ rí mo ti nínú wọn bí ilé kan yẹn kí lè ń bá kìtẹ́ ìjókòó sójú kan ẹ̀ pé kí lè wá débí. kí ló ń kọ́ mi ẹ má ti ṣe program ẹ má wá síbí tẹ́ bá ti bìlí tẹ́ bá ti jẹ́ pé ẹ̀yin nírọ̀ lè fẹ́ ẹ̀kọ́ sí onírọ̀ tẹ́ bá ti lódò tẹ́ má wà dídọ́dọ̀ mi bí ẹ mọ̀ kí mi ò gbà gbẹ̀rẹ́ olódodo lè mi ò ń parọ́ orí òtọ́ máa dó lórí mi ò ṣe pé gbèsè pé bá wò mí mi ò fẹ́ pé fake viewers ẹ̀ tó bá lọ́gbọ́n lórí tó ní sẹ́ǹsì tó mọ̀ pé a ti fẹ́ ṣe nǹkan ìyàwó ṣe máa dé ẹni gbogbo wa lọ́jọ́ yẹn á pè àwọn tó ní lọ́gbọ́n lórí láàrin tó fà wà wọ́n kún bẹ̀ wọ́n dẹ̀ mọ̀ kọ́ta fẹ́ ṣe
wọ́n dẹ̀ wá bẹ̀ àjọ dúró àjọ ṣe ni torí pé wọ́n mọ̀ pé a ṣe pé a fẹ́ gba glory lórí a fẹ́ gba kíní kan ọmọ mi tá à ń lọ ẹni tó bá dẹ̀ mọ̀ náà pé kí mo ṣe mo sọ pé mo fẹ́ ṣe mo fẹ́ gba àwọn kan lé lórí ẹni bá dúpẹ́ máa dúpẹ́ lọ́wọ́ bí pé èmi ló fún nìkan bí pé wá fún pé group àbí mo máa dúpẹ́ lọ́wọ́ bí pé èmi mo fẹ́ gé mi ò gé ẹ̀rẹ́ kan bẹ̀ tó pé inú mi á dùn pé tí ìjọba Yorùbá bá lè bọ̀ sí inú mi á dùn pé ìyà tó ń jẹ àwọn Yorùbá yìí tàbá lè kú òun wọ́kọ̀ ẹrú yìí inú mi á dùn ẹ̀wù ẹ̀yìn ẹ̀wù náà wà Nàìjíríà ìwọ̀n ṣe wọn tí yóò dá àgbọ̀dọ̀ kọ̀ndẹ́mù wọn tàbá kọ̀ndẹ́mù wọn fi DSS wọn fi lé wa kiri èèyàn máa ṣe wọn tí yóò dá àwọn fi yà jẹ wá ìwé you are in trouble. You are in trouble. Tobato, oh, in trouble. Oh, in trouble. Lekins, how are you? Welcome on board. Oh, this row. Check how much you da. Can they support you? And you go by you but I want you to value life. I know about something we want to be our animal. I want to ban this will pay animal, won't value life at all. Pẹ̀lú bá bá àìsàn lánàá wọ́n ní wọ́n value life àtọ́làtọ́ pé àwọn animal àwọn tó wà bí o pé àwọn animal àwọn yìí o pé wọ́n value life àtọ́làtọ́ pé bọ́tà ń ṣe bó ti ní ìfẹ́ lára wọn pé kájọ àwọn ọmọ wa tó wà ní àwọn tó wà ní house tó wà ní kíni ká má dàgbà àfi wọ́n ní pé ẹni tí ò sí lé ní ó lè wọ́n ń bọ̀ àṣẹ lọ́la and then ó ní nǹkan tó ń ṣe lọ́wọ́ tí mo ti fẹ́ wọ́n fi ṣe rán mi kó ló wá jẹ́ kó ṣeé ṣe kí ló wá jẹ́ kó ṣeé ṣe so gbogbo wọn lè mí ìdẹ̀rẹ́ tí òṣòro lóòótọ́ ẹni tí òṣòro jáde mí àmọ́ tó wà nínú ẹ̀ tẹ́ pé underground òun ṣiṣẹ́ àwa náà support underground tẹ́ pé wọn ò ní reason náà tí wọ́n ti lè gbójú jáde náà ti lè ṣe gbogbo tí wọ́n ti lè gbọ́ ara jáde rẹpẹtẹ kan so gbogbo wọn lè ti ń kọ́ gbogbo wọn ti fi sẹ́yìn tí mo lé pé báyìí ọlọ́gbọ́n ló máa yé ọ̀rọ̀ tí mò ń sọ ọlọ́gbọ́n ló máa yé ọdún tó fún ọ pé báyìí ni so ẹjọ́ Tinubu bá bí bàbá tí wọ́n bá fẹ́ sọ lọ́dọ̀ bẹ̀ ẹjọ́ ẹ kọ́ṣọ̀n pé mo ti sọ ká má bú wọn o gọ́ọ̀tì bá mi nílò bí mi lọ gbàgbéra so wọ́n ní ká má bú wọn mọ́ ká fi wọ́n lẹ̀ wọ́n ní ká má bú wọn ká fi wọ́n lẹ̀ wọ́n lẹ́yìn tí ò sí lè ní bọ̀ wá ṣe lọ́la so adé àníkan ó ní nǹkan tó ń rí lọ́dún sọ bẹ́ẹ̀ kí ẹni tí ò sí lè ní o ó lè jẹ́ wọn gọ́gọ́gọ́gọ́ ló wá lead kíní lọ́la pé ó rí yá pé káyà fún ká máa ṣe é ṣe wọ́n pé iṣẹ́ tá à ń ṣe pé ó ti nífẹ̀ẹ́ rẹpẹtẹ nílùú Nàìjíríà gbé bá nífẹ̀ẹ́ ṣe bàbá wa ló ṣe Yínká pẹ̀lú Ọbásanjọ́ máa green Ọbásanjọ́ sọ̀rọ̀ wọ́n ṣe Yínká lóun agree ó ní bó ṣe agree pẹ̀lú Ọbásanjọ́ tí ó lóun agree pẹ̀lú eléyìí wọ́n fàyà báyìí gbogbo ẹ̀nà rí iṣẹ́ pípé àwọn bàbá wọn ní iṣẹ́ tá à ń ṣe wọ́n mọ̀ pé àwà valent àgbàdà àgbébọn àti kọ́ ló gbébọn àti àṣẹ wọn pé kọ́ ló jà ọ ló gbé àṣẹ aláàjà là ń sọ peace là ń jà là ń preach peace là ń sọ. so àti wàá tó gbé kọjú ìbọn fún wa á lè díẹ̀ ń gbogbo àgbáyé ti mọ̀ pé àwa Yorùbá o àṣọkẹ́ fẹ́ jà o ẹ̀fúrádì ká máa lọ jẹ́jẹ́ wa àfẹ́ kó Nàìjíríà jẹ́jẹ́ wa làwa ń pray but ẹ̀yin Yorùbá mi lọ́kùnrin lóbìnrin mo tún sọ lórí ètò yìí nǹkan tá a wọnú ẹ̀yà ti bẹ̀rẹ̀ ní ẹ o kì í ṣe pé nǹkan tó yá báyìí ẹ̀ ṣe ń ro o mo jẹ́ kí n fún yín ní example àwọn kankan lẹ́ẹ̀kan pé tó fún àwọn region kan lẹ́ẹ̀kan tí mo fún yín lẹ́ẹ̀kan bàbá àwọn mi ti gbòmìnira lẹ́ẹ̀kan yẹn tí mo fún yín ní Eritrea gbàtí wọ́n kó ní wọ́n máa kó lára kí ló kọ ìlú ìṣe Ethiopia náà kó lára Ethiopia tí mo fún yín South Africa tí mo fún yín ní South Africa náà alára kìíní kọ́ ìlú tó kó la Turkey náà kọ́ ẹ̀mọ́ ìdíyẹ tó tẹ́ ló kó la Turkey ìlú tó kó ló wà lẹ́gbẹ̀ẹ́ Turkey yẹn kí Cyprus gbọ́n bẹ́ẹ̀ lọ ẹ̀wù Palestinian dọ̀là mẹ́ta ẹ̀gbọ́n náà ti ń jà so àti gbòmìnira kò yẹ sọ́ọ̀tì tó yẹ pé ó yí sí bẹ́yìn ṣe ń wò yẹn o torí kò yí àwọn ọmọ Yorùbá kò yé wọn dáadáa àti bẹ̀rẹ̀ náà ni ẹ̀ táwọn tó pé ẹ̀ ìgbà kan kí wọ́n tẹ̀ pé èèyàn kan tẹ̀ pé fún pé ẹ̀ kí ni outcome of that it's not outcome kí ọjọ́ náà wá sọ̀rọ̀ ọjọ́ náà gbé lọ́wọ́ ni pé kí ni outcome there no bẹ́ẹ̀ kọ́ àti bẹ̀rẹ̀ process nìyẹn and it take a long process kí ló pé ẹ wo Southern Sudan kọ́ ẹ mọ yíyá tó ń fẹ́ pa wọn tó pa at last wọn gbà bó ti wà ní rí bẹ́ẹ̀ wọn ti wà ní pẹ́tẹ́pẹ́ lágbára Ọlọ́run wọn ò dẹ̀ nípa ká tó rí gbà lágbára Ọlọ́run rú àwa lọ́gbọ́n lórí
àní sense àti mo bá ṣe ń ṣe wọn ti wá àwa ọkọ̀ kì í sọ̀rọ̀ lásán mo máa ń sọ lóṣù mo ní Yorùbá will not go to the world, they are going to lose. Yorùbá will not go to the world, they know they are going to lose, they won't go to the world. Once they know they are going to lose the world, they won't go. Or once they know they are going to win the world, they will go for the war. But we are not ready to go to any war with anybody. Peace now, I'm fight. Peace now, we are not violent. We are not confront the government Nigeria pé a fẹ́ bá wọn jagun kẹ́ ń fún wa lẹ́tọ̀ọ́ wa là ń jà fún. Àtàǹgọ̀ pé gbogbo àwọn region kọ̀ọ̀kan ní Nàìjíríà ti support nǹkan náà ń sọ ọ̀nà ènìyàn lè ń ṣe meeting every day. South South ti support nǹkan náà ń ṣe, South East support nǹkan náà ń ṣe, pẹ̀lú South West. So yìí ṣàwà nìkan là ń jà fún pẹ̀lú North Central tó ń pè ní Middle Belt. Ohun gbogbo tá à ń ṣe àjọ ń ṣe ni kí bá nìkan lájọ ń ṣe tí ó kẹ́nu mọ̀ pé ilẹ̀ Oòduà yìí a máa gbà lágbára Ọlọ́run ó ti tásìkò àti kó ti tó gẹ́ ẹ ṣe program ẹjọ́ ẹ ṣe ẹ má kàn wò lásán ẹ má ṣe torí pé tẹ́ ẹ bá ṣe kò ní débi tàfẹ́ kó máa dé nǹkan dáńdé pariwo ṣe àṣẹ máa ń sọ fún yín nìyẹn àpọ̀ tó ṣé àwa ìlà fẹ́ gbòmìnira tí àwa làwà mí nìkan lọ́fẹ́ gbà ẹ jẹ́ ká ṣe ẹ kó lè dọ́dọ̀ wọn Ọlọ́run kó lè kàn wọ́n lára. So ẹ̀yin tí ẹ fi pè bẹ́yà kí la wá ṣe ní London bí kí la dé mo ti sọ fún yín lẹ́kọ̀ọ́ mo tún repeat ẹ̀ fún yín ṣe protest in London it's not protest o ṣe protest in London tá a fi protest lọ sí Nàìjíríà rally la ṣe ní London so ẹ̀yin tẹ́ sọ pé white àfi ṣe protest in London ṣe protest in London o tá a dẹ̀ fi máa ṣe mí it's not protest it's rally. Anything we are doing in London is rally. We are not doing any protest in London. We want to protest our Nigeria, protest Nigeria. Ibi òṣèlú wa awareness and creating be and then to let the àwọn tó so wá pọ̀ kọ́ mọ̀ pé a ti tásìkò àyìn lè so wá pọ̀ o ní time báyìí ní 100 years ago o a dẹ̀ fẹ́ lọ a ti bẹ̀rẹ̀ fún wa gbígbà tí yọ̀nà fẹjọ́ sùn àwọn pé tẹ bá gbọ́ lọ́la o ẹ má bínú sí wa o pé mo fẹ́ divorce o káàdì òun la lọ sọ fún wọn pé tẹ bá gbọ́ ká fẹ́ divorce o kó má bá yín lójú wọn àdúrà máa sọ pé kí ló tà sọ fún yín òun la kọ́ wá sọ fún yín lọ́jọ́ yẹn nǹkan la lọ sí Downing Street yẹn pẹ̀lú parliament. So àwọn tí ò bá yé lọ protest o is rally la lọ fún tó ń lẹgbọ́n èèyàn ọmọ Yorùbá tí ò bá yé is rally àbáwọn tó bá ń gbọ́ pé why did they go there why did they see their country no we are not there we didn't go there to go and protest we went there for a rally peaceful rally la lọ fún lọ protest níbẹ̀ so òun lẹ dìgbọ́n yẹn fún ẹ̀yin tí ò bá yé mo ṣe ó lé kí n ṣàlàyé yẹn fún yín torí pé ọjọ́ mi tàbá tó rà pé látó jáde bóyá lọ fún another rally ńbẹ kẹ má fi pé protest a lè lọ fún rally bí bó ṣe wù wá awareness la lọ create fún gbogbo àgbáyé kó lè rí wa kí ìlú iná lè rí wa mo sọ fúnlẹ̀ mo ní àwọn MI5 ti rí wa MI6 ti rí wa CIA ti rí wa DSC gbogbo wọn ló ti rí wa all over the world wọ́n ti ní kọ́nà sóòtọ́ tó bá délẹ̀ tó ń Nàìjíríà pé dáhùn sọ fún wọn pé wọn gbọ́ wọ́n ti mọ̀ ká ti gbọ́ ìlú yìí náà ń sọ pé àwọn ògbọ́rí àtikọ́ wá sọ wọn bá àti ẹ̀ lẹ́tà fún wọn wọ́n ti gbọ́ wọn lè sọ pé wọn ògbọ́rí bọ́ọ̀bù wọn tá ṣe ń sìn gbogbo ó ti wà lọ́dọ̀ àwọn security kìíní wọn ìtẹ́jẹ́ wọn ti gbogbo ẹ̀dá ní pé Nàìjíríà wọ́n ti ṣe báyìí wọ́n ti wà lórí wọ́n ti kọ́lé ẹ̀ ti wà lórí kìíní wọn pé ìlú Nàìjíríà yẹn wọ́n lè break anytime wọ́n ti mọ̀ ó ti wà ní kíní wọn òun la lọ ṣe awareness la lọ create fún àwọn èèyàn tí ó bá yé àwọn èèyàn tí ó gbọ́n tí ó gbé àwọn kan wà torí wọn dọ́ta tó ń mú nǹkan la lọ ṣe mí tó ń mọ́ tó kàn gbẹ́ni lọ́kàn tó gbọ́ gbé orí Facebook torí wọn dọ́ta tẹ́ pé they are not civilized they don't know wọn ti ẹ̀ mọ́ ọkàn ju pé just but àwa ò sí fún yẹn òun lẹ́ káwá sọ. Thank you, Olayomi Koiki. Welcome on board. Yomi Koiki is one of us. You're one of the leading Ajagba ní Dajonshi. Àwọn Dajonshi nìyẹn. Òun lọ ọmọ wa, Dajonshi kí ni òun lọ ọmọ wa nìyẹn. Òun ni baby of the house. Dajonshi kí ni. Òun ni olóńdún gangan ni. Ọmọ Oòduà tọkàntọkàn. Yomi Koiki, welcome on board. God bless you, Yomi Koiki. Welcome on board. So Yomi Koiki, anytime Yomi Koiki man jáde, so please go there, share his program, invite your friend to like his program, everything, and then anything call him. I've done any information from Ekpe. To bá tó bá sí lórí line, Ekpe get talk bye from that for advice. Ekpe wa get from advice after bá sí lórí line mo. So àwọn dayo sí Yomi Koiki, gbogbo wọn bẹ́ẹ̀ lọ àwọn dayo ṣe kíni yẹn. Ẹ rí pé àwọn lè straightforward person no, wọn sì pé wọn ṣe kíni no.
àmọ́ bí tá à ń lọ àmọ́ bí tá à ń lọ àwọn ṣe ní ìwádìí tó pé báyìí àdèmà bá ń bẹ̀ ni báyìí àmọ́ bá ń bẹ̀ ni tó bá a ṣe wà nìyẹn. So that's Yomi Koiki there. Welcome on board my brother Yomi Koiki Ọlá Yomi Koiki of Koiki Media. Ẹ̀rí Yomi bẹ́ẹ̀ lọ́jà yẹn òun ló lì tó tọrọ lọ́yẹ̀ akíkanjú ọmọkùnrin pẹ̀lú àbúrò wa ní gbìyànjú òjẹ̀ àbúrò wa náà tó wà ní Scotland. Èèyàn yìí náà nìyẹn náà. So àmọ́ àwọn àtàjọ jàjà jẹ́ pé àti à ń take risk à ń gbé ògbéra wálé fún kínní Mayegun general ní Scotland Mayegun. So àwọn odò àtọkàntọkàn nìyẹn tó ń jà fún ìjà òmìnira ilẹ̀ Yorùbá yìí. So ìmọ̀ àlọ́sọ́dọ̀ ìgbọ́n because àmọ́ àwọn òjò náà jà pé nǹkan tó fẹ́ gbà kó bá pa wọn. Àwọn Olúgbẹ̀dù Ayọ̀gún ti mú àbáwá heritage gbogbo àtàjọ ń jà fún ìjà òmìnira yìí pátápátá gbogbo àtàjọ ń jà fún òmìnira yìí nìyẹn odò adẹ gbogbo wa. So ẹ̀yin tí mo ti sọ fún yín mo ti sọ ìtumọ̀ ẹ̀ fún yín mo ti sọ ìtumọ̀ nǹkan tá lọ ṣe because kò ló gbé mi wá lálẹ́ gangan ni because àwọn èèyàn ti ń pè mí lọ́tún lọ́sẹ̀ pé why àwọn lọ demonstrate ní London kí ni ìtumọ̀ ẹ̀ ìgbà kan wo kan àwọn ọmọdé sọ fún mi pé wà demonstrate London it's just a protest I mean it's a rally I mean it's rally la lọ ṣe àwa demonstrate in London we have no right kò tí nǹkan tá fẹ́ demonstrate fún ìlú yìí tá fẹ́ demonstrate we can go to Nigerian embassy ká lọ fìdán ọgbẹ́ àlọ́ sí but rally làwa ṣe la fi lọ sí Downing Street abẹ́rẹ́ wa tẹ lọ sí Nigerian embassy tábàlì nǹkan Nigerian embassy tí ó bá dáhùn lè lọ protest nígbà ìgbà kankan but a lọ sí Nigerian embassy for you to know pé a lọ fún protest rally làwa fún to create awareness so alọ́gbọ́n lórí gbogbo àtàwọn bẹ́ẹ̀ làgbọ́n lórí tàdé nífọ̀n lálẹ́ kan kò sí nǹkan tí lébi kò sí nǹkan tẹ́ pé ànẹ́bà ṣọ̀bù láàrin pé bẹ́ẹ̀ àwọn àkàtà bẹ́ẹ̀ jẹ ló jẹ́ ká lọ́bẹ̀ tó ń gbọ́ káwọn kan lọ pé bẹ́ẹ̀ kíní kan wọn ò dẹ̀ tẹ́ pé ọmọ dá máa rà pa tó ń sọkúsọ ọmọ dá máa fún lóko lọ jẹun ló sọkúsọ so I don't know ẹlòmíì láàrin wa tó wà ń bẹ́ẹ̀ mortgage free lónìí kò yẹ pé èèyàn fi ń dọ́nu nílùú òyìnbó kí èèyàn ní mortgage free láàrin wa ń bẹ́ẹ̀ I can point out more than 3 or 4 people who are there. They are mortgage free. So we compare pẹ̀lú wọn tó ọmọ kan tí ó ga jù stove mi yẹn lọ. So oye máa jẹ gbá. Máa rántí ẹ̀ mọ́ oye máa jẹ gbá mọ́ ìmá nà ẹ́ tí máa nà ẹ́ ni. So ẹ̀yin ọmọ where's my phone? Ẹ̀ lọ́rí pè wọlé lórí 074 4869 5361 074 4869 5361 and ìjọba fẹ́ra rain ẹ má gbàgbé order your rain from me. Where is my phone now? Bolo mo gbé phone mi sí. Ìjọba fẹ́ order rain don't forget to order your rain from David Hamilton phone 234. And then please about like kiniwa what do you call it, our YouTube channel. We are going to we are not after money. People kini. Like YouTube channel. David Hamilton 4234. Please to like the page, follow us, subscribe to our YouTube channel. David Hamilton 4234 on YouTube. Subscribe, like the page and subscribe. Play the kini button kẹ máa gbọ́ táwa fishing ọ̀dọ́ ẹ̀dẹ̀ máa rí torí ẹlòmíì lórí Facebook so please go and like our channel there David Hamilton Voice 234 on YouTube David Hamilton Voice 234 orúkọ táwọn lòmíì ọ̀dọ́ lórí YouTube ẹ̀gbọ́n mi 234 síwájú ẹ̀ ní David Hamilton Voice 234 lórí YouTube like ẹ subscribe to it. Our channel and then like our page concerning Omo Yoruba TV and if you have any information fún wa ẹ jẹ́ ká máa pè mí after the show ẹ fún wa ní information if you want to become a member of concerning Omo Yoruba call me but
a máa wò ẹ́ dáadáa máa rójú ẹ̀ máa béèrè iṣẹ́ tó ń ṣe máa béèrè gbogbo nǹkan tó ń ṣe kí tó fẹ́ sínú group yẹn because ọmọlúwàbí group ni concern ọmọ Yorùbá group máa fi fídíò pè ẹ́ ẹ̀yin tẹ́ ń gbọ́kọ̀ tẹ́ ń wáyà tẹ́ pè mí mo pé máa rójú yín tẹ́ bá ń wọ́kọ̀ tó ń wáyà ń gbọ́dọ̀ rójú ẹ̀ máa fídíò call máa bẹ pè ẹ́ máa bẹ question lọ́wọ́ ẹ̀ máa bẹ iṣẹ́ tó ń ṣe máa bẹ tó ń gbé máa bẹ gbogbo family background ẹ̀ tó dé pé mo fẹ́ sínú group yẹn so fún àwọn tó ti ń pè fún báwọn wáyà àwọn wọ́kọ̀ once you call me màá ní kò pè mí pẹ̀lú video call màá dẹ̀ béèrè gbogbo nǹkan bẹ́ẹ̀ bèèrè lọ́wọ́ ẹ kí ló di pé mo wá jẹ sínú group because nǹkan tó bá ti happen bẹ́ẹ̀ ìbínú bẹ́ẹ̀ ló wà mo kò lè gbé anybody tí mo mọ̀ rí kí gbé sínú group yẹn right so ìwọ tí wọ́n wọ́kọ̀ tó ń wáyà any age tí wọ́n wà kó wà get in touch pẹ̀lú mi anywhere you are all over the world let me know. So get go there you want to come and so so that's the number to call in 074 48 69 5361 074 48 69 5361 if you have anything to comment or to contribute let me know because I don't know why the man a lot of people call me they tell me buy money why don't you call on the show. Let people know. But when you call on the show, contribute your own listening. But a lot of kan àwọn man sọ fún mi báyìí tó bá ṣe show tó máa ń pọ̀ rẹpẹtẹ tẹ́kìbò tẹ́ ń lè rántí ó lè jẹ́ ìgbà tí máa bí sí kìí táyà máa pè ń gbé ẹfẹ́ fún mi ní advice kan ẹfẹ́ ṣe báyìí ni mo yìí sọ fún àwọn kan tó sọ pé anytime máa ṣe show ẹ pè síbẹ̀ ẹ̀yin kan tó bá fẹ́ sọ ẹ sọ but bá fi ṣe tó ọ̀nà gbà mí fẹ́ sinmi mi fẹ́ tẹ̀fẹ́ gbé conference but ìgbà yẹn náà yẹn máa pè mí máa sọ báyìí gbà mí àkọ́ntún wà nígbà. Okay, so number that pin is there. Number that have problem now at the pin number is there. So number that pin is there. So anything about the man so that is nothing ọgbọ́n that lè lò láti gba ẹja mìíràn tá à ń jà fún yín. And then ẹ̀yin Nigeria government mo ti sọ lórí ètò with that number please ẹ má gbàgbé ẹ má gbàdúrà fún àwọn leaders wa Nàìjíríà àwọn àwọn tó ń jàjàgbara irúgbìn Gani Adams Sunday Igboho ẹ jẹ́ má gbàdúrà fún wọn ẹ máa fàdúrà wọn lọ kí owó ayé kọ́ owó ṣe mọ́ kọ́ bá kà wọn ẹ̀yin ìjọba Nàìjíríà náà àwọn àkáàtì sọ́jọ́ yẹn tẹ bá fọwọ́ kan Sunday Igboho àbí fọwọ́ kan Gani Adams àbí Ọbásanjọ́ any of our leaders ní Nàìjíríà àgbàdúrà àfẹ́jọ́ owó àfẹ́ wàhálà ọ̀bọ̀ díẹ̀ don go there ẹ má bá débẹ̀ o ẹ má ṣe pé peace àwa wà fún ẹ má dọ́dọ̀ àwọn leader wa ẹ má dọ́dọ̀ leader ẹni Yorùbá leader pẹ̀lú ẹ lọ́wọ́ harass wọn. That's WhatsApp ló wà ń bẹ ẹ pè é síbẹ̀ lórí WhatsApp nọ́mbà yẹn wà lórí WhatsApp so ẹ má nọ́mbà yẹn wà lórí WhatsApp so ẹ má dọ́dọ̀ I'm warning you guys ẹ má don't ever your DSS ẹ má lọ dọ́dọ̀ Sunday Igboho ẹ má lè dọ́dọ̀ Gani Adams ẹ má lè dọ́dọ̀ Ọbásanjọ́ pé Ọbásanjọ́ yẹn don't go there àti ẹ̀sọ́ Ọbásanjọ́ náà because you can't go there you can't even near him but Sunday Igboho Gani Adams ẹ má dọ́dọ̀ àwọn ẹni àwọn tó ń jà fún wa Nàìjíríà tẹ pé à ń sọ́ọ̀sì àfẹ́ wàhálà o àwa fógun o àwa fọ́tẹ̀ o ẹ̀tọ́ wa là ń jà fún o mo máa ń sọ lórí ètò mo ní a ní right pé kí ló dà ní right ẹ̀yin ọ̀wọ́ kí mo nílò à ń ṣe ìjọba wa kẹ́tọ́ wá sọ wọ́pọ̀ by force 1914 so kí ló máa sọ pé à ní àtọ́kọ́ àfẹ́ lọ à ní àtọ́kọ́ àfẹ́ lọ because àtọ́kọ́ àfẹ́ lọ hello. ẹ kálẹ́ o. ẹ kú ètò. God bless you sir. ẹ jẹ́ ń gbọ́dọ̀ tí ń gbé kí ló kọ́ ẹ ń gbé tí ń gbé. Àmì Jésù. Gbogbo ọ̀kan tá a fẹ́ á tètè tẹ̀ wá lọ́wọ́ lágbára Ọlọ́run. Àmì Jésù. Ìmọ̀ràn kọ́kàn lèmi tó fẹ́ mú wá orúkọ bíi Tajudeen Ibrahim. Ẹ káàbọ̀ sọ. Ìmọ̀ràn kọ́kàn ni mo fẹ́ mú wá lórí ìjà rálì tá à ń ṣe. Yes sir. Lórí àwọn tí wọ́n máa ṣe rálì ní Nàìjíríà ní 1st of October. Yes sir. Ìmọ̀ràn tí fẹ́ mú wá ni pé bóyá kí gbogbo wọn má jáde tán because gẹ́gẹ́ bá a ṣe mọ àwọn agbófinró ìlú náà pẹ̀lú Nàìjíríà sí tábàtẹ̀ ṣe peaceful rally wọ́n lè fẹ́ máa halẹ̀ mọ́ wọn àti kọ́ máa ká wọn kan so dáadáa táwọn bá rí gbogbo wọn kó tán ibikíbi tó bá ká wọn tó bá kó wọn sí àwọn tó bá kó àlè lọ ṣígun bá wọn bẹ̀ nítorí tá a bá bá wọn gbé lẹ́rọ̀ tá a bá gbà lẹ́rọ̀ aláti gbélére lélẹ̀ àti láti wá strategy ilẹ̀ tá a máa lò so
bí a fọ kí gbogbo wọn má jáde tán àwọn tó bá kó nu wọn àwọn tó bá kù wọn máa lọ lè máa pàdé àwọn tó bá kú láti ta kò yẹ kó ṣe jẹ sá. òdodo àwọn náà ń gbọ́ Sunday gbogbo wọn náà ń gbọ́ wọ́dà ń sọ yìí Gani Adams gbogbo náà ń gbọ́ wọ́dà ń sọ yìí gbogbo náà wo program gbogbo ẹ̀ náà ń gbọ́ ẹ ṣé bàbá mi God bless you. Hello kọ́lá hello advice fi ń gbọ́ wa ẹ bá a lo advice fi ń gbọ́ wa ìjọ ẹ kálẹ̀ o ẹ pẹ̀lẹ́ sà. Is it the time for us to go? A ní láti lọ tó máa fọwọ́ kọ ẹ̀gbọ́n Sunday Igboho. Kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè? Samuel ló sọ̀rọ̀ láti London. God bless you, welcome on board Samuel. A ní láti lọ Nigeria needs to go. Ìyàtà jẹ́lá abroad ti tó gẹ́. If they touch Sunday Igboho in Nigeria, that will be a problem. Kọ́má ìgbóhùn kò lọ síbẹ̀ o. We are the youth of Nigeria. We are the youth of tomorrow. Kọ́má fi lè go láti touch Sunday Igboho látòrí Buhari lórí anybody wàhálà ló wá o. Kọ́má lọ ìbẹ̀rẹ̀ rárá àsìkò ti tó báyìí. Àwọn bàbá wa jìyà, àwọn òtún lè jìyà mọ́ o. We Odua we want to go. Kàmúgbàwà ìyàtà ń jẹ labroad, racism down state labroad, ó ti tó gbẹ́. Tó máa ní any especially the near Sunday Igboho in Nigeria, that will be a continual recession. Continual. And I testimony to the Goni. That is it. Or I stop here. People are people are actually done to buy one UK. Wala wa. I believe they will not try. I believe they will not try. They will not try. I believe they will not try. They won't even try. I believe they won't try. You want to try? Eba share it. Wọ́n ti ẹ̀ gbọ́dọ̀ fọ́ ọkọ̀ Yorùbá wọn kan mọ́ enough is enough ó gà àjà. We should stop all nonsense in that country. Come on, go lọ síbẹ̀ àṣọmọdé àwọn tí ẹ̀ ní comfortable we are suffering. 1 minute. Come on, work on something gbogbo they are looking for problem. Problem ló wá. Ẹ ṣé Kọ́lá, God bless you. Ṣé ti gbọ́ ohun náà ọmọ Yorùbá ti ń filẹ̀ ohun náà filẹ̀ pé tẹ́ bá fọ́ kan Sunday Igboho àbí Gani Adams gbogbo anybody àwọn tó ń jà fún àwọn jàgbàgbà tẹ́ bá fọ́ kàn wọ́n àfẹ́ wàhálà o àfẹ́ wọ́ o gbàdúrà wọ́ Nàìjíríà o wọ́ ní àbùn lágbára Ọlọ́run o bọ̀tẹ́ a máa ń gbàdúrà kí wọ́ọ̀ má wà kẹ́yìn náà má fọ ara yín fa wọ́ o ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà à ń bẹ̀ yín ní o àgbàdúrà wọ́ o Olúwa ń jẹ́ kí ogun bẹ́lẹ̀ Nàìjíríà o àwa ń jáwọ́ níhà o ẹjọ́ tọ́lọ́wọ́n ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà don't try to arrest any of our leaders o tẹ́ bá dé arrest wọn nǹkan tẹ́ bá rí ń bẹ̀ oyin náà fún bọ̀tẹ́ I don't pray for that o ẹ má ṣe o wọn làwọn peace yín sí pé because they have the right to demand for their peaceful reason wọn ló ṣe wọn tọkọ rí wọn lè bọn ẹrí wọn bọ ládàá kí ló dé àmì kí ló tẹ̀ kí wọn pé àfẹ́dọ̀ pé àfihàn Nàìjíríà mọ́ ibo ńlá ṣe lọ́wájú dánísù yẹn tọ́nà náà lé wa àwọn ọlọ́pàá yẹn ṣáà gbàdá débẹ̀ ṣáàjùkọ̀ àbájẹ ọkàn anybody tó bá ọdún bá ń ṣe rally náà àbí protest Nàìjíríà rí ẹ protest ọmọ ṣe Nàìjíríà ẹ tó bá ti jalè ẹ mú ẹ tó bá lọ lò fún olè ẹ mú ẹ tó bá jalè kẹ mú iye wa Erelu welcome on board Erelu ẹdó pé kó stop nǹkan kékeré láyé pé kìnìún ẹ̀yìn màmá Erelu ẹjọ ẹ má bínú Erelu ẹdúró pẹ̀lú ìwà Erelu àti Erelu wọn kọ́ ẹjọ ẹdúró ẹ̀rọ ẹ pè padà ẹjọ mo ń tọ́ àti pé màmá Erelu ni wọ́n ti wà lórí láì mọ̀ kí mo kọ́ tí wọ́n ẹ má bínú can you call me back later please ẹ ṣe ẹ jẹ́ pé Erelu padà ẹ gbà. So kí mo sọ lọ́wọ́ àfẹ́jà thank you àfẹ́ yàn kó tó máa gbé àfẹ́ wàhálà àwa Yorùbá à ń ṣe oní wàhálà ìyá Erelu ẹ káàbọ̀ sórí ètò ìsà ẹ káàbọ̀ sórí ètò ìmọ̀. ẹ kú iṣẹ́ sà. ẹ ṣé ma God bless you ma. ẹ kú ètò ọdún àṣàpárá yín dọ̀tun sà. àmì mà gbóná gan. kò ní rẹ̀ yín. àmì mà. mo dẹ̀ kí gbogbo àwọn ọmọ Yorùbá ọmọ Oòduà
ọmọ ọ̀ràn fi ọmọ Ọbàtálá gbogbo ọmọ Yorùbá tó wà lórí ètò yìí ẹ káalẹ́ o ẹ kú dédé wòyí o. Iye ló ń kí iye ní ẹ̀ka alẹ́ o ẹ̀ṣá ètò. Iye ló ń kí yẹn o, iye Àbíkẹ́ Adé ló sọ̀rọ̀ o. Ẹ máa sọ̀rọ̀ yín sùn. Ẹ ṣe àkọ́kùn wọn. Yes ma. Gbogbo nǹkan tí wọ́n ní tán fi yé wa òun náà ni bàbá wa Akọ̀gùn ti ṣàlàyé fún wa lẹ́sẹẹsẹ. Kò sí àfikún kò dẹ̀ sí àyọkúrò ń bẹ̀ bó ṣe rí gan-an ni wọ́n ṣe sọ yẹn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run wọ́n ní ká ṣe sùúrù ká ṣe mẹ̀dọ̀ ká má bú ẹnikẹ́ni. Pàápàá wa ta máa ń pè sórí ètò irú ọjọ́ là ń sìn mo máa gbé kábíyèsí kan wá ní ọ̀pọ̀ ìrọ̀lẹ́ ní iléeṣẹ́ heritage. Àwọn tó dẹ̀ súnmọ́ wa ní tán dúró tì wá gbágbágbá. Àwọn ẹ má wàá máa béèrè ìbéèrè tí ò ní nítumọ̀ ẹ ṣàfihàn sílẹ̀. Àwọn táwọn bá ti gbé wá fún yín ẹ mọ̀ wípé wọ́n dúró tì wá. Àti dúró tì wá ní ẹ̀jálẹ̀. So bóyá nǹkan tẹ́ fẹ́ gbọ́ wọn ò sọ kò ní mí nítorí tí orúkọ téèyàn máa sọ ọmọ ẹ̀. Iná ọmọ ló gbé òdodo ọ̀rọ̀. Torí náà ẹ wo a ti bẹ̀rẹ̀ nìyẹn o. Ṣé rí October 1st ti ìlú Nàìjíríà ó máa wáyé? Kò sẹ́ni tó ń pohùn má gogo lẹ́nu. Kò sí o. Kò sí o. Ibi tó bá dẹ̀ sí ní kí gbégbé má gbé ibẹ̀ tẹ́lẹ̀ ló máa ń gbé. Ṣé rí October 1st yẹn kì í ṣèlú Nàìjíríà nìkan ló ti máa wáyé all over the world. Àwọn tí COVID-19 ò bá jẹ́ kó ṣe níta wọ́n á ṣe é nínú ibì kan tí gbogbo ayé àti rí tó máa jù sí gbogbo àgbáyé. Mo dẹ̀ kí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ takuntakun mo kí bàbá wa Dr. Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ́ẹ̀ẹ́dógún tilẹ̀ Yorùbá lógún ọ̀fẹ́ sà. Lógún ọ̀fẹ́. Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. Sẹ́rí èébú òṣò ọ̀bá àbúwá ọ̀bá àṣepè sídọ̀ ńlá mẹ́wàá kò ní nǹkan kan ṣe. Ibi tí àwọn tó ń kó wa jẹ tí wọ́n ń kó wa lọ ibẹ̀ náà la kọjú sí. Gbogbo àwọn bàbá Mọ́gàjí bàbá Akíntóyè gbogbo pátápátá ni à ń kí tá à ń dúpẹ́ lọ́wọ́ wọn. Bàbá wọn Ọbásanjọ́ òṣìṣẹ́ gudugudu méjì. Bàbá ń tíráyò. Bàbá wọn jọ tíráyò. Wọlé Ṣóyínká àdúpẹ́ lọ́wọ́ yín. General Lani Akínadé General Akínadé. Àdúpẹ́ lọ́wọ́ ẹ. Sunday Igboho ẹ̀kú iṣẹ́ máa wẹ̀yìn. Àgbéjù sílẹ̀ là ń gbégi eléra o. Béèyàn kan bá ní òun retí àti gbé Sunday Igboho ó ti ṣe rẹ̀. Ó ti ṣe rẹ̀. Ẹ kàn àtàwọn tí wọ́n jáde síta tí wọ́n kàn ní wọ́n sọ̀rọ̀ bí ẹni jẹ bí ìṣẹ́ ọmọ kan tó ń jẹ lẹ́nu kọ̀ ṣáà ń sọ̀rọ̀ wọ́n kóra wọn sínú títí rúùmù kan wọ́n ń sọ̀rọ̀. Àwa ò kọ́ yẹn jẹ́ o ibi táwa ń lọ làwa ń lọ ṣé ti yé yín so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ti darapọ̀ mọ́ wa ẹ má darapọ̀ mọ́ wa. Ṣé rí láti ọjọ́ Sunday tá a ti ṣe rally tààrọ̀ àṣẹmọ̀ pé mo ti sọ láti day one nígbà wo ṣe protest. Ṣé mọ̀ pé ọ̀tọ̀ ní kéèyàn wà ń lo ìbò ọ̀tọ̀ dẹ̀ ní kéèyàn kàwé kó má mọ̀ tún mọ ìyàtọ̀ nínú protest àti rally. Ṣé ti yẹn àwa ti sọ láti day one pé Ọlọ́run ní járógun ìjà peaceful rally la lọ ṣe. Kò dẹ̀ tó ta fẹ́ lọ pé ní Nigeria High Commission because àwọn kan rojú tu ara wọn. Káàtì ẹ̀ wá sọ wípé ọjọ́ iṣẹ́ ni pàápàá kí láǹfààní wọn kí láǹfààní orí tó tóbi tí ò gbé ni tó kàn ṣe kẹ̀ǹdì síbẹ̀. Àwa mọ̀ tá à ń ṣe o láti ọjọ́ Sunday wá rí calls mi ò lè mọye calls tá à ń gbà táwọn èèyàn order t-shirt àwọn míì pè láti outside London láwọn order 100 pieces. Ẹ̀jẹ̀ kan máa na láì ni. It don't become na true now. Ó máa di na true mọ́. Ó dẹ̀ di na true na lie don't become na true now. Mẹ̀mí kàn ṣe wọ́n kó mo ti máa fi ń da yín lójú wípé ẹjẹ́ á ṣe sùúrù. Ibi tá à ń lọ òkúkú jìnnà fẹ́ ibi tá à ń yà ló pọ̀ jù. Láìpẹ́ láì jìnnà wọ́n ní akèrègbè ló máa júwèé ibi tó máa fokùn sí lọ́rùn ẹ̀. Ẹ ṣáà jẹ́ ká máa lọ ń tiwa. Ẹ mọ̀ pọ́rọ̀ tèmi bí òwe ló bá dé.
ẹ jẹ́ ká máa ṣe nǹkan tá à ń ṣe lọ àlàyé tí a fẹ́ ṣe fún yín òun ni wọ́n ti ṣe fún yín lẹ́kùnrẹ́rẹ́ yìí mi ò ní padà sẹ́yìn ẹni tí ò bá gbálàyé yẹn kó tún padà kó tún gbọ́ ètò yìí lẹ́ǹkan sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èmi kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìlẹ̀kẹ̀ má já síbí má já síbì kan ibì kan ló máa já sí àbí bẹ́ẹ̀ kọ́ ṣáà jẹ́ ká máa ṣe lọ ẹ jẹ́ ká máa ṣe lọ Erelú Àbíkẹ́ lórúkọ tèmi o ìrìn èdè yorùkọ mi padà alala ńlá láwọn bá bu wa láti èmi dọ̀là kan halẹ̀ ẹ mọ̀ pé inú ẹlẹ́dẹ̀ ló máa ń gbé inú wọn ló máa gbé sí tó máa jẹrà sí bàbá bu wa láti èmi dọ̀là kò ní mí nì iṣẹ́ tiwa táwa ń ṣe làwa ń kọjú mọ́ tàbí ń ṣe mo dúpẹ́ pọ̀lọ́ gbogbo ẹ̀yin èèyàn wa ẹ bá wa ṣí ètò yìí òun ṣe pé ká gbọ́ ètò nìkan bí ó ṣe wípé ká fi ṣí káwọn yòókù kí wọ́n lè gbọ́ ẹ má gbàgbé bá a ṣe pọ̀ tó lórí ètò ẹ jẹ́ ká lọ sáìn petition wa. ẹ ti gbọ́ petition. petition wa petition yẹn ṣe pàtàkì ó ṣe kókó ẹ bá wa bọwọ́ lù ó àwọn ọjà àdètànáwó ogun àdètànáwó tẹ̀ wọ́rọ́wọ́rọ́ la béèrè ẹ̀tọ́ wa la béèrè àdèsọ́pá fẹ́ bẹ́nikẹ́ni jà tiwa ni wípé ẹ jọ̀ọ́ ẹ fún wa lẹ́tọ̀ọ́ wa bí ọmọ ṣe máa béèrè àkàrà lọ́wọ́ bàbá ẹ̀ tí ò ní gbókùtà lé lọ́wọ́ àbí tó máa béèrè ẹja tí wọ́n ní gbẹ́jọ lọ́mọ lọ́wọ́ nǹkan tá à ń béèrè nìyẹn ẹ̀tọ́ ẹni ni níyàn bá wà nínú ìgbéyàwó bí ìgbéyàwó yẹn tó bá ti mú ìbànújẹ́ wá èèyàn lẹ́tọ̀ọ́ láti sọ pé òun ò ṣe mọ́ n tá à ń béèrè fún nìyẹn ẹni tó bá dẹ̀ ní inú òun dùn sí òun ò fẹ́ kúrò ní location náà ibẹ̀ lòun fẹ́ kú sí déédéé kò sẹ́ni tó mú yín sí táwa bá ti rọ́nà lọ ń tiwa táwa bá ti ń lọ tẹ́ ẹ bá tẹ̀lé wa àwọn yẹn àwọn tó bú wa yẹn tó bá bá wa lọ ń gbà yẹn á jẹ́ wọn ìṣọmọ ọkọ á jẹ́ pé ọmọ àlè gidi ọmọ àlè ni wọ́n ṣùgbọ́n bí táwa ń lọ ìdánilójú wà fún wa wípé alákàn máa ń ṣe pọ̀ ẹ̀ láṣetán ni àwa máa ṣe iṣẹ́ ẹ̀yà a máa ṣe àgbà kò tá a fẹ́ gbà ẹ wá wo ìwọ̀nba tá a ti ṣe ń sìn ó ti káàkiri gbogbo àgbáyé ṣùgbọ́n rí October 1st tí gbogbo àgbáyé bí ti UK ò ṣeé ṣe gbogbo àgbáyé máa ṣe tiwọn torí UK ń sìn Amẹ́ríkà tẹ̀ máa ṣe tiwọn bọ́ọ̀ tẹ̀ sí October fún wọn ṣe ní ọdẹ dákẹ́ ni wọ́n ti sọ fún mi. kékeré náà gbé lórí ti UK nítorí náà bí ò tẹ̀ ṣe ṣe tí gbogbo àgbáyé máa ṣe láti ti ṣe ti UK kékeré nìyẹn. tí wọ́n gbé àwọn jẹ àwọn ti lọ rìpọ́ọ̀tù Sunday Igboho àwọn ti mi mọ̀ bóyá akọgun ẹ̀rí ńgbà tí wọ́n gbé fake report fake news yìí bàbá Ọbásanjọ́ ṣẹ̀ka. mo kà mí kọ́ mọ̀ kàn gbọ́ ni wọ́n gbọ́ sóyún. wọ́n gbé fake news ṣe mọ̀ ọ̀tọ̀ lọ̀rọ̀ tí bàbá yẹn sọ wọ́n wá gbé headlines mí jáde pé bàbá Ọbásanjọ́ sọ wípé àwọn ò fọwọ́ sí ká kúrò irọ́ ló máa bá ọba ìjọ ti ẹ̀sán ọmọ ìjọ kí ló kọ̀ bàbá ọmọ ìjọ pọ̀ ọ̀nà tó bá wù kẹ́ gbà láti fi sabotage nǹkan tá ẹ̀kọ́ ń ṣera yín ni you're just wasting your time nítorí pé àwọn tá ẹ̀ dárúkọ yìí nígbà tí wọ́n rí fèkì yìí wọ́n tún tú ọ̀rọ̀ sọ so èèyàn kan bá náà dúró síbì kan òun alẹ̀ mọ́ Sunday Igboho ìyẹlẹ máa wò lẹ́yìn ẹ̀yẹ bẹ́ẹ̀ ni anyway kí wọ́n gbà yín lákòókò akọgun mi wọn kò tí ní èmi ni mò ń fẹ́ gbogbo yín èmi náà ni ṣẹ̀dẹ̀ mọ̀ pé mo máa ń tẹnu mọ́ nínú mi èmi nìkan lóbìnrin láàrin yín bàbá lóbìnrin mi wọn ò tí ì bá wa ṣe bí tí bá ṣe èyí kò máa ta ẹ̀yẹ́ kò máa sọ tí wọ́n lẹ́nu ẹni tí wọ́n sọ ẹni wọn lọ́nu. mo dẹ̀ máa ń sọ pẹ̀lú pride pé èmi ni mò ń fẹ́ gbogbo yín ní nǹkan ṣẹ̀ṣẹ̀ wá ń pariwo pé ó fájá ó fẹ́ràn lẹ́yìn tí mo ti fẹnu ara mi sọ èmi ni mò ń fẹ́ gbogbo wọn ìbí bá dẹ̀ ti darí wọn sí ni wọ́n máa lọ kò sí ohun tó burú nù ẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyàwó yín dẹ̀ gbà mí bẹ́ẹ̀ gbogbo àwọn ìyàwó wọn ni wọ́n mọ̀ pé mi ni mò ń fẹ́ wọn so kò sí dànù ẹ̀ ẹ jẹ́ káwọn aṣiṣẹ́ tiwa lọ akọ́wọ́ ògbọ́ ṣùtì yẹn mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o gbogbo ọmọ Yorùbá àtàwọn ọmọ Odùduwà àti àwọn ọmọ yòókù tá a jọ ń sọ èdè kan náà àwa la gbédè ara wa ìlú yìí ni wọ́n ti so wá pọ̀ by force by fire nítorí ìjẹkújẹ tí ìlú yìí dẹ̀ ń jẹ níbẹ̀ òun ni wọn ò ṣe fẹ́ tú wa ká so tá a bá wá pariwo fún ìlú wípé nǹkan tó ń ṣe wá nìyí téèyàn bá fi ọwọ́ tó ń dùn tó kó sábẹ́ aṣọ nígbà wo ló máa rí wòsàn apariwo síta ni a lọ sí Downing Street
wọn kúkú lé wa ń bẹ̀ wọ́n kúkú gbọ́n tá a wí. kò yé wọn jù bẹ́ẹ̀ lọ ní ẹ kò yé wọn ni kò yé wọn ni. ìlú ìkẹdẹ rèé àìmọye ìlú tó ń rálì nílùú tó ń protest nílùú yìí ṣùgbọ́n tó bá ti anything tó bá ti kọ Yorùbá àwọn agbẹ̀yìnbẹ̀bọ jẹ́ àwọn ọmọ tó jẹ́ pé okó ọmọ àlè náà fi bí wọn òdì ni wọ́n máa gba gbogbo nǹkan sí. ní wọn kàn ní àtẹyàn sìgá ni wọn kàn fẹ́ ká àtẹyàn sìgá ni wọn. ẹ jẹ́ kó máa sí. àmọ́ tí pé Facebook rẹ pé òde òwe gbọ́dọ̀ pàdé àrífín Facebook. àtọ́tọ́ ti ń gbọ́ bí ajá kí ló fi ṣe èèyàn kò sí tó fi ṣe èèyàn ẹ jẹ́ ká máa tẹ̀síwájú ajúṣe fún wa o Oòduà àgbègbè àmì Kristi ìyá mi. àwọn àkàrí ọkàn kan inú kan káàgbowó lọ́wọ́ ẹnikẹ́ni kò sí èèyàn kankan nù yín òótọ́ ni mo sọ ó ń dùn bí mo ṣe ń sọ mo dẹ̀ tún rí bíìtì ẹ̀ wípé ẹni tá a bá gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ especially èmi relú yìí kó bọ́ síta kó sọ ọ́ kó ní wọ́n gbowó lọ́wọ́ òun o nítorí náà wá ń ṣiṣẹ́ fún orílẹ̀-èdè tiwa ká lè bọ́ nínú ìyà ká lè bọ́ nínú bí wọ́n ṣe ń pani nípakúpa wọ́n ṣe ń pààyàn wọn ò pẹran wọn bẹ́ẹ̀ wọ́n ń pẹran wọn bẹ́ẹ̀ wọ́n máa kéwú sára ẹran wọn kó tó pa á ṣùgbọ́n ènìyàn wọ́n kàn pa á nípa àyà ẹ̀ wá ní ká dákẹ́ àwọn máa lè kàn ní bó ṣe ń ṣe yẹn kò sí ohun tó burú nínú Nàìjíríà kí Nàìjíríà. ọmọ àlè ni wọn. tó bá yá tí wọ́n gbé ìrántí yín tí wọ́n ṣá wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ìgbà yẹn lẹ tó máa mọ̀ pé kakínóbì lẹ́yìn. ọmọ àlè tó sọ iye bùkàtí ìlú òyìnbó lọ́jọ́ òtún ìlú òyìnbó sí ìlú òyìnbó bọ̀ àdá táwọn bá tún lè gbé sọ́mọ́lì dé ìlú òyìnbó ni. torí pé rò bá pé tó bá wo àwọn èèyàn ẹ̀ mọ̀ pé wọ́n ní wèrè dùn wò kò ṣe é bí lọ́wọ́. ayé ya da. tí rò bá tó ń wò wọ́n wèrè ni wọ́n ń wò wèrè ló ń lọ ẹ wá wòran òun ni wọ́n wà kò dẹ̀ yé wọn ni so torí pé rò ti pélé wọn lórí yẹn àwọn ẹni bíi tiwọn ló dẹ̀ ń wò wọ́n. of course. so kò ní mínì sí wa àwa ń lọ síbi tá à ń lọ we are very very focused regardless tó wù kẹ́nìbọ̀dì kò sọ nípa wa. nítorí náà mo kí gbogbo ẹ̀yin ọmọ ọkọ o ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ ọkọ Odùduwà ẹ jẹ́ ká máa bá a lọ láìpẹ́ láì jìnnà adébi tá à ń lọ ìmọ̀ràn tèmi fún bàbá Sunday Igboho wo máa bá tiyín lẹ máa ṣiṣẹ́ tiyín lọ kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdùn ọbẹ̀ ló kù ẹ jẹ́ ká máa tẹ̀síwájú kò sẹ́ni tó lè dẹ́rù bá Káyọ̀dé wa ẹ ṣàjẹ́ ká máa lọ bá a ṣe ń lọ adélẹ̀ lérí wa akọgun kò ní sun yín kò ní rẹ̀yìn àtẹ̀yìn náà ìyá mi ẹ̀ẹ́dẹ̀ pẹ́ fún wa. Koiki Media ọmọ mi dáadáa òun náà boyfriend mi lòun náà kò sí bóbìnrin ṣe dàgbà tó ọmọ àná lè fẹ́ so boyfriend mi lòun náà Koiki mi God bless you Ẹgbẹ̀du my one and only God bless you èmi ni mo gbé jáde lábẹ́ ìyàwó ẹ̀ lọ́jọ́ Sunday mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín Mr. Heritage fúnra rẹ̀ Baba himself my number one boyfriend Baba himself Heritage Mr. Heritage mo ló gbà lọ pàápàá. Yes. Thank you so much. I appreciate every single one of you. Àtẹni tá a dárúkọ, àtẹni tá a dárúkọ, ó já sọpẹ́. Ó já sọpẹ́ Olúmídé, èèyàn yìí, ó já sọpẹ́ Olúmídé, èèyàn yìí. Ó ní ìyá mi mo gbọ́ pé wọ́n láwọn kan fẹ́ gbé mú torí ti bẹ́ẹ̀ ló ń ṣe wá sí bí mo ní kò sí. Ìyá mi, ta ló fẹ́ gbé mú ní lọ́dọ̀ yìí? Àwọn tí kò bá mọ̀ wá ni, kó lọ bèrè mi ní Peckham mú, kó lọ bèrè ó kẹ́nu Peckham wọ̀ bèrè Bristol. Gbogbo yín pátápátá ajúṣe fún wa o ẹ jẹ́ ká túbọ̀ múra sí i gbogbo tó bá máa gbà òun náà la máa fún un tó títí dìgbà èmi tí tòótọ́ o Erelu Táyé ṣe ìṣẹ́rí ọlọ́fin mo kí bàbá wa lẹ́ǹkan sí David Hamilton akọgun mi one. Thank you ma. Àtúmọ̀rí yín sà. Olùwàkùn ilé ma. Ẹni pèmí tẹ́ bá ti ṣe tán mo wà ń bí ṣe. Yes ma ẹ pẹ́ fún wa ma thank you ma yes ma. Ìyá wa ni yèyé Àbíkẹ́ Adé communication mo sọ fún mi dábàá láwọn ìyá gidi lẹ́yìn ọkàn wa máa balẹ̀ níṣẹ́ gbọ́ tí màmá yẹn sọ tọrọ dá lẹ́nu wọn ìyá wa nìyẹn yèyé Adé yèyé wa ni yèyé Àbíkẹ́ wọn ọkọ̀ pé kíní kan kò wò sí wọn pé èyí tí a bá fẹ́ débi iṣẹ́ ní nǹkan náà sọ nìyẹn ara wọn tó bá ń bò ṣe ní respect lóyún ọ̀bá yìí tẹ́bí kò tiẹ̀ kí àpé sọ́ọ̀tì ò gbégbá èmi kíláàsì mi lélẹ́yìí o ẹlòmíì wà pé mi ò fẹ́ mi fẹ́ rí ta ló fẹ́ ṣe fún wa táwa ọ̀bá ṣe òun lé ní ọmọ àlè kan tó mọ tó ga ju ìgò kan lọ́dún mẹ́wàá bọ́ ẹ máa nà ni mo ti máa nà ni mi fẹ́ yà pé mi fẹ́ dárúkọ aládẹ kan mo ti ń sọ
mo ti ṣe tipẹ́tipẹ́ bọ̀tọ̀ náà wá dárúkọ mi mo rí evidence kí n má pàdé ni kí n má bà pàdé ni àwọn àbúrò mi tó lè kún lu wọn fẹ́ lu pa tá máa mú nínú mi dùn pé ó ti ẹ̀ ṣe lọ́dọ̀ mi so ó ti wá kọjá yẹ ó ti pẹ́ ó ti ń ṣe tó máa ń ṣe tó máa ń embarrass ọmọbìnrin tó máa ń lọ kíní kan ó ti wá ṣe lọ́dọ̀ mi sìn kò mọ ohun tí mo jẹ́ ni àwọn tó bá mọ̀ mi àṣọ pé ó ti tẹ́ ìdílé sí díẹ̀ bójú mẹ́wàá lè ní má pàdé ta kó máa kó nínú yàrá ẹ̀ ni máa nà ni àwọn tó lè máa dẹnu wọ́n lè máa pọ̀ rẹpẹtẹ ni so táwa bá ṣe nǹkan tí ọmọ àlè kan tọ́wọ́n bí láti léèrè kan ọmọ tó rí bí èṣù kan báyìí torí pé orí Facebook kan tó bá fẹ́ máa sọ sọkúsọ kan lórí Facebook á gbà pé à ń ṣe ẹgbẹ́ ọmọ tí mo lè bọ́ káàbọ̀ Yéwádé ọmọba welcome on board my sister how are you Yéwádé ọmọba hello. hello. ẹ káàbọ̀. ẹ kó ètò fún ṣe darapọ̀ mọ́ yín lẹ́nu. kí lórúkọ yín bọ̀rẹ̀ tí ń pè ẹ bá lo advice ẹ fi ń pè wá. hello. ẹ bá lo advice ẹ fi ń pè wá ẹ bá lo reduce volume ẹ. orúkọ tèmi ni Fẹ́mi Peter lórúkọ tèmi. ẹ mọ̀ kọ́dá musa ẹjọ́ lọ́wọ́ ti pè wá ẹ má reduce volume device ẹ fi ń pè wá but o ẹ bá reduce volume device ẹ fi ń pè wá volume ẹ yẹn bó ń pariwo bẹ́ẹ̀. ẹ jọ ẹni bọ̀ tí wọ́n ti pè wọlé kó tó pè wọlé kókó reduce volume device ẹ fi ń pè wá fún àpẹẹrẹ máa disturb. ẹ jẹ́ kí n reduce volume. ok ó dà kó ti wá ok báyìí. bẹ́ẹ̀ni. ẹ ṣe ẹ kú ètò mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín náà this is the first time tí mo ń gbọ́ program yìí. ṣe ti ṣíà ṣe ti ṣá pẹ́yì gbọ́ ṣe ti ṣíà bẹ́ẹ̀ ni bá gbọ́ bẹ́ẹ̀ kẹ́ máa ṣíà ní gbọ́ bẹ́ẹ̀ lè dọ́dọ̀ àwọn táwọn fúnra yín náà ni ẹ̀ àwọn tí ò ti gbọ́n pa òdùwà kan lè gbọ́n pa ẹ̀ bẹ́ẹ̀ ṣe gbọ́ èèyàn kan ló ṣíà dọ́dọ̀ irú ẹ̀yin náà tó ṣíà fẹ́ẹ́ lọ́ọ́ mi kó náà lè gbọ́ ṣé ń gbọ́dọ̀ mi sà báyìí lè spread òdùwà information kiri ni ẹ bẹ́ẹ̀ ni bí ò tí gbọ́. nǹkan tí èmi tí kàn fẹ́ sọ ni pé kò sí bí ẹ ṣe máa ṣe wú nǹkan báyìí àwọn tó máa sọ̀rọ̀ á sọ̀rọ̀ àwọn tá máa bínú á bínú ṣùgbọ́n ẹ má jẹ́ kí yẹn dá wa dúró láti ṣe nǹkan tá a máa ṣe. òdodo ọ̀rọ̀. tẹ́lẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ti yàtọ̀. akàn yẹ brọdà mi akàn bá wọn bí ọmọ ìkéré ni ọmọ ìkéré tó bá kọjá yìí akàn bá bí ọmọ ìkéré ni ṣe ni pé níwọ̀n bá ti ṣe tó bá ti ṣe lọ́dọ̀ ẹ̀ tó máa kọ́ lọ́gbọ́n akàn kọ́ ọlọ́gbọ́n ni kó bá lè mọ̀ pé ó níbi tí wọ́n gbọ́dọ̀ ṣe sí àwa ò ní bá pariwo wọn máa kọ́ lọ́gbọ́n ni. ẹ wo ẹ jọ ṣe rí nǹkan tí màá kàn sọ ni tó bá jẹ́ in a way táwọn èèyàn lè máa contribute to it ẹ jẹ́ kàn organize it. This thing is a mission tó yẹ pé it need a support along the line we will need money to support it too. ẹ má jẹ́ ká jọ lórí pé kí wọ́n má dáwó torí káwọn kan má bàa sọ̀rọ̀ bọ́n dáwó wọ́n á sọ̀rọ̀ bọ́n dáwó wọ́n á sọ̀rọ̀ nígbà tí rìsọ́ọ̀tì bá jáde kò sẹ́ni tó máa fẹ́ sọ pé òun ò ní dúró nínú ẹ̀. ó kàn fẹ́ kẹ́ ẹ fojú wo àárín yẹn ẹ jẹ́ kán introduce ẹ̀. ẹ má bínú ẹjọ 1 minute ẹjọ mo máa ń pèsè gbàgbé kí ló gbàgbé ẹjọ ẹ má hàn gọ̀wọ̀ ẹni tó ní t-shirt yẹn call the number call this number ẹni tó ní t-shirt yẹn call the number and then ìyá kan bèèrè ní Amẹ́ríkà lẹ́kàn pé báwo ni ìjọ ní kiri Abíọ́lá Ọlájúrin ó bèèrè lẹ́kàn pé báwo ni ìjọ pé àwọn ẹ pè mí after the show màá lè direct fún àwọn tó wà lamẹ́ríkà tó mo ti gbàgbé ẹni pé mo ti gbàgbé mi kọ̀ọ̀rọ̀ tí ń sin ni ẹni tó wà lamẹ́ríkà Abíọ́lá Ọládùn ni ẹ tí a pè mí pé báyìí méjì ọ̀la Amẹ́ríkà ẹ pè mí màá lè sọ fún yín and then the number to call that is the number to call there ní number to call anyone ẹ pè mí lórí 074-48-69-5361 074-48-69-5361 ẹ bá fẹ́ ra t-shirt ọ̀ ẹ fẹ́ di mẹ́mbà òkìní ẹ pè wá a lè àdín láwọn ìjọ nígbà ẹ bá fẹ́ di mẹ́mbà a lè sọ fún yín ṣe gbọ́ 074-48-69-5361 so àbíkẹ́ ní contribution ẹ fẹ́ ṣe ẹ jẹ́ kí n mọ̀ ẹ pè nọ́mbà yẹn tó wà ẹ pè nọ́mbà mi tí mo kú ẹ ǹkan tó lè di nọ́mbà yẹn dẹ́ta ẹ má sọ yín lọ sà ẹ má bínú sà. ok so gẹ́gẹ́ bó ṣe ń sọ bọ̀ sà pé ẹ jẹ́ kí aṣáájú náà ti di mẹ́bà ẹ máa háàdì mi náà mú mẹ́bà
ẹ pè mí ẹ nọ́mbà tí mo pè fún yẹn pè mí màá dín sí 074 48 69 536 ẹ sọ ẹ kẹ pè mí àbúrò ṣe màá dín so wà á lè sọ gbogbo ọ̀dà fẹ́ ẹ tẹ́ bá yìí t-shirt náà ẹ pè mí. so gẹ́gẹ́ mo ṣe ń sọ̀rọ̀ pé ẹni tó máa sọ̀rọ̀ ẹni tí ò fi sọ̀rọ̀ sọ but ẹ jẹ́ kí ẹ create awareness for support. This is Yorùbá nation we are trying to bring up. Ìyàtọ̀ wà láàrin ọmọ tó kọ́ tó gbẹ́kọ̀ọ́ àtọmọ tí wọ́n kọ́ tí ò gbẹ́kọ̀ọ́ àtọmọ tí wọ́n ti ẹ̀kọ́ rárá. Ìyàtọ̀ wà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Oníkálukú máa mọ ibi táyé ẹ wà tó bá yá. Ṣé ẹ jẹ́ káwa tẹ̀síwájú pẹ̀lú nǹkan táwa bá ń ṣe? Whatever we are doing that is positive, God will surely be supporting us. Then ẹ jẹ́ káwa náà raise awareness for people that are Yorùbás. Àwọn ìtìlẹ̀ ọmọ Yorùbá ṣì wà. Àwọn ọmọ Yorùbá gidi ṣì wà. Àwọn tó ń lọ́gbọ́n bọ́n tiẹ̀ sí Nàìjíríà. Àwọn tó ń wà Nàìjíríà náà wà ń bẹ̀. Tó yẹ pé ọgbọ́n wà lórí wọn. Bàbá náà jẹ́ fún wa. Àwọn àbúrò wa wà ń bẹ̀. Àwọn ọmọ wa wà ń bẹ̀. Àwọn tó ń jẹ́ ìgbọ́n fún wa. Sorry, +44 Edobere Kondiko is +44 Edobere Kondiko is +44. Ẹ má bínú sáà ẹ jẹ́ ọ̀sán yín. Okay sir, so kẹ́ mo ṣe ń sọ bọ̀ sá so ẹ jẹ́ ká bá create awareness yẹn. Bẹ́ẹ̀ sá. Kí bank information wà. Ṣé ẹ pé àwọn ènìyàn lè máa donate owó sí. This is a big mission and it's something that we require money along the line. So bí o bá tẹ̀ tí gbèrò owó tó pọ̀ nísìn ó ṣe máa béèrè tó bá yá. This is not just a. À ń ṣe ó kò yẹ pé à ń ṣe tẹ́ bá pè má tọrọ àmọ́tàlẹ́ fún yín tẹ́ bá má fi yín sí group yẹn rí à ń ṣe. Àwọn èèyàn contribute there. Whatever we can start to be contributing, let us start it, and the more awareness that we can create, this is where we are going. But for the peaceful of the nation or the peaceful separation along the line, because ọjọ́ iwájú àwọn ọmọ wa àwọn tó ń bọ̀ àwọn generation to come go sure with this government that is with the system that is going right now, it's not sure at all. For our children, for the generation on board, it's not sure. The future of Yoruba is not sure. If the care is not taken, if we don't take care of it right now, nothing for them in the future. Thank you, sir. Ẹ pè mí jọ ẹ fúláṣí ọkẹ pè mí padà ṣe gbọ́. Okay, my please. Ẹyin tẹ́ ń béèrè country code is +44 74 48 69 5361 +44 74 48 69 5361 nọ́mbà yẹn lórí wa lórí tán pín sórí kìíní bẹ́ẹ̀ +44 ẹni +44 74 48 69 5361 so anything you ever join or you want to buy your t-shirt and then tó bá pẹ́ America lẹ́wà ni màá fún yín nọ́mbà ẹni tó máa contact ní America. Màá fún yín nọ́mbà yẹn tó wà ní New York pẹ̀lú the other state yẹn so àwọn náà wọ́n organize rally ti America lọ́wọ́ wọ́n sọ pé bí tọ́wọ́n bá lè ṣe ní on the 1st October 1st àwọn office another day tí wọ́n máa ṣe so wọ́n organize ẹ̀ lọ́wọ́ so ìwọ́n tó bá fẹ́ wọ́n jẹ́ part of it get in touch with me so I will connect you with the American rally. So òyìn ti yẹn lọ lọ́wọ́ láti fẹ́ ra t-shirt náà contract wọn náà lamẹ́ríkà ibi tí wọ́n máa contract náà máa supply yín ẹ jẹ́ kí n mọ̀ èyí tó bá fún ẹ̀yin tẹ́ gbé ní Amẹ́ríkà but New York àti New York ló ti máa take place náà so ẹ lè lọ síbẹ̀ ọ̀ọ́ ìjọba ti fẹ́ ṣe ní other state náà mo ti lè sọ bọ̀tẹ̀ ní ẹ̀kọ́ ní òkú náà ìfẹ́ ṣe bọ̀tẹ̀ ẹ máa jẹ́ kẹ́ mọ̀ náà you know so bó yẹ kó rí ni gbogbo tó ká awareness là ń create ẹ̀mí wọn bí ọ̀rọ̀ ìyá wa olùsọ̀lẹ̀ kan yẹn ẹ rí i pé ìyá yẹn ọlọ́gbọ́n olóye ni ẹ̀gbọ́n gbé ọ̀rọ̀ kalẹ̀ tí wọ́n tún dùn ìjọ ara yìí lọ sí wọ́n mọ̀ ọ̀rọ̀ sí wọ́n mọ̀ owó ọ̀kọ̀tà wọ́n mọ̀ ọ̀kọ̀tà fẹ́ àwọn á ṣàlàyé fún yín á lè yé yín so òun náà ti sọ fún yín lẹ́kùn náà so ẹ jọ fún ẹ̀yin ọmọ Yorùbá gẹ́gẹ́ bí bàbá náà sọ lẹ́kùn ẹgbọ́n kan náà sọ àdàbà sọ pé ká dáwó ká ṣe kankan àwọn Yorùbá yá àwọn owó á ní ìdówó kò sí padà àlè ṣe àlè fún without money bá print t-shirt lóye owó tó ń dára fi print t-shirt ṣe gbogbo ẹ̀ táǹtà tàbí £4 orí ẹ̀ tàbí make owó sínú group yẹn ẹgbẹ́ yẹn gbàtọ́ ṣe fún wa àdúrà fowó sí pé àṣìlè £4 or £5 àfi sórí ẹ̀ tàbí generate owó sí inú group but we need money
we need money ṣé láti gbọ́ nǹkan tó ń lọ yìí àti mo sọ pé iṣẹ́ kékeré wà lọ́wọ́ yìí iṣẹ́ kékeré kọ̀ so gẹ́gẹ́ bí nǹkan tí bàbá láti Canada sọ lẹ́ẹ̀kan yẹn gbogbo everything iṣẹ́ gbọ́dọ̀ máa ṣe táwa rí serious pẹ̀lú nǹkan tá à ń ṣe ò bá jẹ́ 1p báyìí 1p ká máa dá ẹ̀fọ́ mọ̀ pé òkè báyìí ká mọ̀ pé àti lówó báyìí ńlẹ̀ ìkéde tẹ̀ ń tẹ́wá bùn owó yẹn la máa lò a ní ìdówó kò sí àdìsẹ́ láì lówó àtẹ̀dẹ̀sẹ́ láì lówó ni irú wọn tó fẹ́ organize rally gbogbo nǹkan Nàìjíríà pínlẹ̀ Nàìjíríà yẹn ok wọ́n fẹ́ pínlẹ̀ lẹ́yìn wọ́n fẹ́ ra nǹkan báyìí wọ́n fẹ́ omi ìwọ́n náà ń jẹ owó ni wọ́n fẹ́ transport láti ibì kan bóyá wọ́n wà nírú Ọ̀ṣun state wọ́n wà ní Oǹdó ẹ bá lówó lọ́wọ́ ká gbé mọ́tò lẹ̀ a lè kó nǹkan gbé mọ́tò lẹ̀ bóyá àfẹ́ rent hotel fún wọn ní kọ́ máa káàmù hotel ọmọdé gbọ́n fẹ́ ṣe rally lẹ́kọ̀ọ́ ni àbí yánà fẹ́ ṣe ni ẹ bá lówó lọ́wọ́ owó yẹn la máa fi finance gbọ́ nǹkan wọ̀nyí nǹkan ní ìkọ́ yẹ ká máa sọ lórí line nǹkan tó bá ní ìfẹ́ tì ní ẹ sẹ́fì pé dáhùn pé kí o ẹ̀yin tó bá wà ní Àkúrẹ́ o ẹni wà lóńdó state o ẹ pàdé l'Àkúrẹ́ o bọ́ọ̀sì ti wà nílẹ̀ tó bá gbé ndé báyìí o bọ́ọ̀sì wà nílẹ̀ o nǹkan náà máa jẹ dájú tó máa gbé bọ́ọ̀sì fún wọn láti gbé nǹkan náà fi panu láti fọwọ́ fún àwọn ìyá olóúnjẹ kan ó ṣe ráìtì kúlà pé pẹ̀lú fún pẹ̀lú omi kó gbé fún wọn tó máa jẹ kí bí má pa wọn bí àwọn èèyàn dìde wọ́n yẹ wọ́n wà ní láfẹ́ wọn lábẹ́kúta o àbẹ́yẹn tó wà lọ́jà ọ̀dàn o ẹ pàdé ní Abẹ́òkúta o bọ́ọ̀sì kan tó máa gbé láti Abẹ́òkúta ọdún wa gbé dẹ́kọ̀ àti ṣòwò kọ́ làwọn fi ṣe ni ìwọ tó wà ní Kwara State o bóyá wà níbi kan ní Kwara ni àbí Kogi o ẹ pàdé ní Kwara kìíní o agbé bọ́ọ̀sì kan lè tó máa gbé lọ sí Àbújá àbí ìkọ̀dọ̀ fẹ́ ṣe o owó kọ́ làwọn fi ṣe ni ṣòwò kọ́ ni so táwọn sọ kíní fún àwọn èèyàn kò ní yí àwọn èèyàn kò sọ́mọ̀ kò sí gbàtà ní nídìí owó iye pé kàkà máa fẹ́ ní pé ẹnu kọ́ la máa sọ pé afẹ́ gbòmìnira obìnrin náà yìí ó ṣe nǹkan tó kéré pé ó take a lot of things láti gbòmìnira tí o kò yí àwọn èèyàn míì tá a bá ń sọ òmìnira ló gbà afẹ́ gbà ẹnu kọ́ la fi gbòmìnira tí o kò yí àwọn èèyàn wa tá a bá ń sọ kò yé wọn òun láyé kò ń lè mú ọ̀làlẹ̀ táǹgọ̀ pé àbá pè láti Canada ń sìn so inú àwọn kan bẹ́ẹ̀ the matter ní little ṣé o tó yìnbọn wà ní ẹ̀ta ní àwọ̀ pàǹtà pé àti ní over 100,000 open that door for me àti over 100,000 pounds sílẹ̀ ọkọ̀ wa balẹ̀ kàyé open the door Mr. D ọkọ̀ wa balẹ̀ pé àti ní about 100,000 pounds sílẹ̀ 200,000 pounds nílẹ̀ a lè ṣe nǹkan tó bá wọ̀ èyí kó tààtọ̀ kékeré ni tá a pè é báyìí àwọn èèyàn rẹ́dì iye pé àwọn tó wà lẹ́kọ̀ọ́ nìkan ló máa jáde fún protest náà ẹni mi wà l'Ákúrẹ́ ẹni mi wà ní irú bàbá tó wà ní Èkìtì yẹn sí kárí pé bàbá Èkìtì ó gá ìwọ lọ́kọ́ gbé mọ́tò kan lẹ̀ o ẹ pàdé l'Ákúrẹ́ o ìwọ kan láwọn èèyàn ẹ mọ́tò kan lẹ̀ o ó yá ẹ̀kọ́ àwọn èèyàn organize àwọn èèyàn ẹ pàdé l'Ákúrẹ́ ẹ̀yin tó wà ní Ìkálẹ̀ ẹ pàdé wọn l'Ákúrẹ́ mọ́tò kan tó wà ní ẹ̀ tó máa gbé lọ sí bóyá Àbújá rẹ fẹ́ ṣe ni o àti ṣáyà bọ́ọ̀sì ńlá lẹ̀ àti ṣe oúnjẹ tó máa jẹ bóyá ọ̀tẹ́ tó máa dé sùkọ́ àdìgbò fún ẹ̀ fún wọn owó náà owó kí ni we need money that organize agbọ́dọ̀ sí pé wòrowòro dòde answer la fẹ́ ṣe kan bí nǹkan ti lè ṣe nìyẹn and without money we cannot do it but tí àwọn yẹn bá refuse àti wọ́n dọ́dọ̀ mọ nǹkan tẹ́ kan ṣe tó refuse àti kówó lè bá ti fẹ́ ṣe so dáwọn tó pẹ́ fẹ́ gbòmìnira kẹ́ mọ nǹkan tó tẹ̀ kàti gbòmìnira it's not pé ká kàn kọ́ lákàn type lásán ká fẹ́ gbòmìnira nìkan náà ẹ jẹ́ ká ní spirit of giving àwọn tá a dẹ̀ ń tá a dẹ̀ tí ká dẹ̀ ní ká dẹ̀ wá ká dẹ̀ kékeré wọn náà ká dẹ̀ àkáǹtì fún nǹkan tẹ́ múlẹ̀ ká dẹ̀ àkáǹtì fún kọ́dà ń lò fún accountability dẹ̀ ń wà dáláyé yìí o so ká dẹ̀ àkáǹtì fún báyìí ni o báyìí là ń lówó yín fún o òye tó kú lẹ̀ lélẹ́ yìí o ká dẹ̀ àkáǹtì fún bóyá kó kéèyàn kan máa kó sápò òjọ́ ó lọ́ máa bàa lórúkọ jẹ́ ẹjọ́ jẹ́ ìgbàdàn mo sọ táǹgbọ̀ pé àwọn tó bá ṣe tíṣe wa lọ́jọ́ òye báyìí náà pètè òye báyìí la gbélẹ̀ òun ló fi dá pé kéèyàn má máa ṣe kìíní ẹgbàtẹ́rẹ́ tí èyí wá lẹ́yìn pé oye báyìí lè gbé fún wa oye báyìí la gbélẹ̀ àdìsí náà sẹ̀ ní group pé oye báyìí náà gbélẹ̀ fún wa o oye báyìí la fẹ́ ta o kàlífìrèsì owó fún ẹgbẹ́ o ṣé ní kò tó yẹ pé owó yẹn gbọ́dọ̀ máa mọ́ láyé nìyẹn wọ́n ló pè lọ́mọlúwàbí ọmọ òdùwà tọkọtọkọ ni ẹ kọ́mọ ṣe màgòmágó wọ́n gbé fíbì kan sí wọ́n lọ bẹ́ẹ̀ ni àwọn fi ẹ̀ǹbẹ́ su owó kọ́ máa kó jẹ kọ́ máa jẹ mọ̀ irú ẹ̀kọ́ olúwa ní ṣe wa bẹ́ẹ̀ olúwa ní ṣe wa bẹ́ẹ̀ ìgbà dáadáa mi ò fẹ́ pa sẹ́yìn ìgbà dáadáa kíní lẹ̀ Odùduwà rédíò ń tà yẹn tara nǹkan tí mo plan lẹ̀ gan ń tà yẹn ni ìgbà dáadáa lè ń tà yẹn yìí náà pé ok a máa ní accountant a máa audit account a máa ṣe gbọ́ mo plan mo sọ ń tà yẹn nìyẹn so èmi ò ń ṣe nǹkan tí màá ṣe báyìí pé tó bá dojú iwájú àlejò àyàn kọ̀ọ̀kan kò
ti pé yẹn kan máa kí sọ pé owó tó ń dá wọn mú sí o owó tó ń gbúdẹ̀ wọn bówó ṣe lọ gbákan kọ ló wá má ṣe wà bẹ́ẹ̀ kí ló gé tó gbé jẹ́ àgbọ̀dọ̀ wá ló pé àṣẹ òtún wa káwá tó wá lò àwọn àfi gbáyàn olúwa má jẹ́ kí wọ́n gbèkú sórí rẹ̀. So I need owó. We cannot do without money. We cannot do anything without kò sí báyìí lè ṣe kò sí ní àlè fight kí n ṣọ́ọ̀bù dáhìn lówó lọ́wọ́ tó bá di kàdáǹkìdá kó lọ́ má jàrí tó ń kó dà tó ń dá wà lálẹ́ nǹkan kí a fi defend ara tá a ní kankan lẹ̀ ṣé a ti kọ́ ọmọ lọ face kí lásán ni owó kọ́ làwọn fi support wọn ni kí wọ́n tiẹ̀ sátínú kí n lọ́wọ́ yẹn ìgbè la máa sọ lórí ètò kọ́ sátínú gbó kí a fẹ́ jẹnu gbó. We don't pray for àgbàdo arúgbó kọ́ mẹ́rin happen but kò sí báyìí lè ṣe láì ní owó afẹ́ print placard ni o afẹ́ print poster ni o afẹ́ print flag ni o owó afẹ́ kọ́ àwọn nǹkan láti ibìkan níbi kan ni o wọn ní mú mi ọjọ́ yẹn àbíkẹ́ àdé gbogbo ọ̀pọ̀ náà ṣe wọ́n gbé nǹkan dáa máa jẹ pẹ̀lú àwọn gbẹ̀dẹ̀ wọ́n kó nǹkan dáa máa jẹ àwọn kó wá síbẹ̀ owó ara wọn náà fi ṣe owó ara wọn náà fi ṣe owó ara wọn náà fi ṣe. So we cannot just go there pé wọn ní mú mi ní ògbé agbẹ wọn mi ò lówó lọ́wọ́ ó dẹ̀ fẹ́ wá bẹ̀ ẹni mi ò lóúnjẹ jẹ fẹ́ wá bẹ̀ ó fẹ́ support so wọn kọ́ mẹ́ ẹ̀yin ọmọ ojú àtọkọ̀tọkọ̀ ó yẹ ká ní plan it's not mọ̀sọ́dẹ̀kan it's not pé kakọ̀ type pé kakọ̀ fẹ́ gbá òmìnira anywhere tó bá wà lákìlọ̀ àgbáláyé anywhere you are all over the world please make yourself available. Any amount wa Canada go don ko 1 billion kan lẹ̀ any amount bá ń dẹ̀ either £10 as long as something àmọ́ tó ń dá £20 àmọ́ tó ń dá £50 àmọ́ tó ń £100 ikọ́ ló ń bá fún yín lágbára sí ni pẹ̀lú gbogbo dẹ̀ dá £5 as long as something tó gbogbo lágbára nìyẹn it's something tí kò yẹ wá lọ́jọ́ yẹn ẹ̀wọ̀n tí kò yẹ wá ni tí gbogbo wà nínú wide tàbí owó ṣe tó dá tàbá lówó lọ́wọ́ tà ní gbogbo nǹkan ẹ̀kọ́ ló gbọ́ flag yẹn wá ẹ̀kọ́ ló furu wọn sí àwọn tó ń tẹ̀dú yẹmọ̀ orúkọ àti kún yẹmọ̀ ro Americans àwọn kan promise wa pé àwọn fún àwọn print bíi mẹ́wàá kan àwọn t-shirt kan àwọn tó kó wọlé fún wa elimi ní ọdún lè jáde pé wọ́n fẹ́ print elimi lè jáde bókè tani bá yín print America o èmi náà lè print èmi náà print máa print 20 or 100 kan máa print ẹ̀ fún yín kẹlẹ́ fapá yẹmọ̀ àwọn àbá kan ń pè mí ní kínní wọ́n pè ní Ogun State pé àwọn nídìí t-shirt wọn ní gbogbo ẹ̀ ti Nàìjíríà ti sinmi o but ìlú òyìnbó yìí táwa ti print ẹ à lè ta à fi make o àti fowó díẹ̀ kún dáwọ́ díẹ̀ pé nǹkan tẹ̀ fún wọn ká kàn print ẹ ní $15 ǹsì a lè gbélé fún àwọn èèyàn ní $20 àdìjẹrẹ £5 orí ẹ ìyẹn ti wọnú ẹgbẹ́ àti lówó lè nu ẹgbẹ́ àmọ́ àbẹ̀ sí lówó díẹ̀ àwọ ẹgbẹ́ pé àti ní like $100,000 or £100,000 ọkọ̀ wa balẹ̀ bí tòlótòló nǹkan tá ń jà yìí afẹ́ràn yàn lọ sí United Nations àárọ̀ yàn lọ àwọ̀ plane lọ adis hotel àkó àwọn àmọ́ meet àwọn kiri àwọn láwọn kiri wọn meet àwọn leaders wa kiri wọn máa ṣe meeting pẹ̀lú wọn kiri a lè gba ìgbìmìlá a ṣe meeting we need money it's not one day kini a ní di owó àdèdúgbò lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń tọwọ́ bàkú náà every month àdúgbò lọ́wọ́ gbóyin olúwa máa bùkún yín àpòyìn ò ní gbẹ ẹ̀ní sílẹ̀ tẹ̀ bí ẹ ti mówó ẹni filẹ̀ lára lágbára lọ́wọ́ ló wá fọ ọ̀pọ̀lọpọ̀ síbẹ̀ so ẹ̀yin ọmọ òdùwà ẹ bá ṣe àìtó yìí àìwá àti pẹ́ kó lórí bọ́ ẹ ṣe àìkọ́mọlẹ́ ẹni pé ẹni kí wọ́n mú ẹni pé ẹ ti ẹ̀ tó pé ẹ mú kára mi ò yá ẹ rí nǹkan tí mo mú bí má sọ nǹkan tí mo mú bí ẹ ní bìlífù yíyẹ tí mo mú o tí má sọ nǹkan tí mo mú bí kan ní mo kó pọ̀ bí pẹ̀lú rèé tí mo mú ọ̀pọ̀lọpọ̀ rèé pẹ̀lú nǹkan tí mo mú yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ẹni pé land ìjẹta mo ti mú ẹni pé ìjẹta bí gbónú bí mo fún gbọ̀ngàn báyìí ẹ̀mí fẹ́ bọ́ bí ìjẹta bó sì náà mi ò gbà mi ò fún láyè ẹgbẹ́ mo so nǹkan dáhùn sọ ni ó dá pé mo wà determine pé ìkíní iṣẹ́ yìí a gbọ́dọ̀ ṣe the number àti sọ number la pin síbẹ̀ yẹn the number is 0 jẹ́ kí n máa pè tẹ́ni tí ò bá rí number yẹn 074 +44 okay +4 for the anywhere you there mo tó ti ń pè +44 74 +44 74 48 69 5361 +44 48 69 5361 and pin number is better than +44
74 48 69 5361. That's the number. So don't be the number. So you can call me after the show. You call me if you want to call into the show. That is the number to call in. If you want to call in, or you have anything, or you want to be part of Concern Yoruba group, you can contact me. Like I always say, our Concern Yoruba group, so to join our Concern Yoruba group, we are affiliated to Afenifere. So if you should know what you are joining, so come on to there's something back. We are affiliated to Afenifere. Omoluwabi Lawa. So boy, our journey, we are all over the world. At the members everywhere, America, Canada, Japan, we are members everywhere. So if you want to be member of Concern Yoruba group, you know that we are affiliated to Afenifere, Omoluwabi, Yoruba, Mulawansi, Sheti. You got the same question. Okay, Prince, Prince, your Prince, the cap of to you. Hold on, Prince, hold on. Why? Hold on, Prince, please. I don't know. Prince, how are you? I'm going to àrọ́wọ́ yín ẹkùn dá sí àrọ́wọ́ yín ẹ̀yin tẹ́ wà ní. I was involved in a fatal accident. Ọlọ́run ló yọ mí. Èṣìjẹ̀bi o. Yes, my friend the picture is saying ìgbà tó bá dé yẹn ẹ̀tọ́ wà ní mọ́tò yẹn jáde ẹ̀ níbi yìí. Irọ́ ni o, Olúwa máa fi ṣọ́ ẹ̀ṣọ́ yín o, Olúwa máa fi ṣọ́ ẹ̀ṣọ́ yín o. Mo nínú mo ní pé ẹ pè sí ṣó Moruf Moyes ní ọjọ́ Monday. Okay. Mo sọ̀rọ̀ yín fún ní ọjọ́ Sunday. Bàtọ́lọ́dẹ̀ máa ṣe ẹ̀dẹ̀kọ̀ wọlé ní ọjọ́ Monday bàtọ́ ṣe ṣó. Okay. I was so happy. Okay, ẹ sọ̀rọ̀ mi fún. Okay. Bẹ́ẹ̀ni mo sọ fún mo ní Oòduà nation tá a fẹ́ dálẹ̀ mo ní bọ́dà yẹn gangan ló gbé tọ́pìkì ẹ̀ jáde táwọn yóò fi gbà lọ́wọ́ wọn. Tẹ̀bá dẹ̀ lọ tí ń gbà yẹn náà lọ́wọ́ a sọ̀rọ̀ nípa unity. Ẹ̀fà báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ unity yìí láàárín àwọn bàbá méjèèjì ta ní. A ti gbà pé Ọbásanjọ́ kò sí pa kò sí kọ̀ lóògùn bọ́lọ́kọ́tọ́ ló ń yọ. Kò sẹ́ni tó lè fẹ́ kò sí gbóyúntọ̀ òsì fẹ́ sọ pé òun fẹ́ fi owó ẹ̀ padà sí ẹ̀yìn lọ́rọ̀ Nàìjíríà. Mo sọ fún ìjọ ẹ̀ mo ní òun làwọn Haúsá yìí bẹ̀rù. Ṣẹ́ni Jagaban wọn Haúsá ò pẹ̀lú Jagaban ẹ̀gá fòtọ́ ọ̀rọ̀. Of course. Bàbá yẹn bó ṣe wà yẹn ó sì lè control àwọn sójà o. Buhari gan ò lẹ́mìí ẹ̀. Obasanjo is well respected all over the world, well known all over the world. Obasanjo all over the world, well respected all over the world, well known all over the world. Agbọ́dọ̀ kí ló wá dé tó yẹ pé àwa táwa ní àwa mọyì ẹ̀. Àti mọyì ẹ̀ ń ṣe àti mọyì wọn ṣe àbá àti ẹ̀ ọ̀nà ṣe bá wo headline lẹ́gbẹ̀ẹ́ wo voice confidence lálẹ́ yìí aláwọn bàbá olókùnrin láti Nàìjíríà wọ́n ní láyé ká má bu anybody o pé ẹni tí ò ṣe lé ní ó ń bọ̀ wá ṣe lọ́la o ó lè jẹ́ ohun tó máa Àwọn Christian wọ́n ní àwọn ti dọ́gbọ́n tuntun. Wọ́n làwọn ti dọ́gbọ́n tuntun. Gbogbo tó wà láàrin wa tó jẹ́ bí wàhálà bí ìjọ̀gbọ̀n ká sí gbogbo ẹ̀ ká lè mọ́lẹ̀ ká wá mú ànọ́dá nǹkan tuntun ká wá mú ṣe torí nǹkan tá a fẹ́ gbà yìí nǹkan tó máa benefit gbogbo àwọn ọmọ wa tí gbogbo wa máa kúrò nínú wàhálà ilé ayé pé àlọ́sọ́kòkun àlọ́ṣẹ́rú òun la fẹ́ gbà padà yìí. Àwọn Haúsá wọ́n ń rẹwà jẹ gidi gan ni títí ìfi kékeré. Bọ́dé kan tẹ́lẹ̀ tó rẹ̀ pé sí ni pé unity yẹn ni kán jọ láàárín Ọbásanjọ́ àti Tinubu kán jẹ́ ká wa bá ṣe máa rí unity yẹn gbà táwọn méjì àtàwọn ọba wa tí gbogbo wọn máa wọlé lé láti Gani Adams tó máa wọlé lé lọ tó máa lọ ṣe kọ́ńkọ́ méjì jẹ́ pé ẹnì kọ́kọ́ onímọ̀ kan tí wọ́n sọ. Bàbá event máa pa wọ́n pọ̀ wẹ́ iṣẹ́ ní nǹkan náà sọ yìí is not iyọ̀rọ̀ orí Facebook ṣé bá yá bá wo Ṣóyínká bàbá wa Ṣóyínká Professor Ṣóyínká o gbọ́dọ̀ Ọbásanjọ́ wọn bẹ́ẹ̀ kò láìka Ọbásanjọ́ for anything bàbá wa ó lóun support ní bàbá Ọbásanjọ́ sọ so ilẹ̀ Yorùbá máa pa wọ́n pọ̀ by force ni and then yà pé mo ní kó mi fẹ́ bú ẹni bọ̀ lẹ́kọ̀ọ́ àwọn ti sọ pé n bá sọ nǹkan tó wà nǹkan ti happen lábẹ́lẹ̀ díẹ̀ nǹkan ti happen lábẹ́lẹ̀ díẹ̀ ṣé mo bá àwọn bàbá aláfẹ́fẹ́ àwọn top leader mo bá lánàá trout mo lè ní nǹkan náà sọ fún mi iṣẹ́ gbọ́dọ̀ mi sà nǹkan tó happen lábẹ́lẹ̀ pé nǹkan tó máa dá máa jáde lágbára Ọlọ́run wọ́n máa jáde lágbára Ọlọ́run so àwọn tí ò ṣe lé ní bọ̀wọ̀ ṣe lọ́lọ́ ẹ má rí kí ẹ má ọba darí ìtẹ́ni pẹ̀lú pé àdókò tí ṣe lé ní ìsìn wí kọ́ dáa ń ṣe yìí ó ti ní ìfẹ́ rẹpẹtẹ nílùú Nàìjíríà ó ti ní ìfẹ́ rẹpẹtẹ
wọn blame wa wọ́n àti àtijọ́ tí àti ọ̀pá fẹ́ pààyàn àwọn lọ gbé bọ̀ gba wọ́n de lé wọ́n nǹkan tá à ń ṣe náà láìkí wọ́n gbọ́n tá à ń ṣe wọ́n ló ti ń bà wọ́n lára gangan lọ́wọ́ yẹn wọ́n ti ń bà wọ́n lára gangan lọ́wọ́ yẹn pé sóò dígbò ẹ̀ náà rí owó ẹ̀ náà láwọn làwọn tá à ń ṣe tó bá yàgò wọn ní gbogbo wọn máa ṣiṣẹ́ pọ̀ tòkẹ́dà ọbaṣẹ́ ìfìjọba ọjọ́ pẹ̀lú sóyè ká lè máa ṣiṣẹ́ tòkẹ́dà Jẹ́nà-Kíndé Adé ẹ bá gbọ́ kó tó so lókun dẹ́ mu pírẹ́sìtì ọba mi sọ pé Akínadé Yorùbá kò tún nǹkan báyìí táìbà làwọn wà united together ẹ má wọ́ọ̀rì gbogbo wọn gẹ́gẹ́ gbogbo ẹ má wọ́ọ̀rì ẹ má wà united together ẹ má wọ́ọ̀rì ó máa yẹ ṣe. sọrí Jẹ́nà-Kíndé Adé sọ ẹ ní 1999 àwọn àti Tinubu wọn jọ ń wá sí ẹgbẹ́ ìṣọ̀kan nígbà tí Abacha lé gbogbo wọn dànù kúrò Nàìjíríà. àyè mo mọ̀ báyìí nàdẹ́kù. gbogbo wọn sá wá. Maryland àwọn tá à ń bá wọn tá ló ń bá wọn ìta àdájọ́ ṣe bí kì í jọ́nà lọ́hùn ṣùgbọ́n ká sáà dúpẹ́ fọlọ́hùn gbogbo ìpátá pẹ̀lú àṣẹ Ọlọ́hun ayọ̀ ìṣeré odò àgbèwá ẹ má bẹ̀ gbàgbé ọ̀rọ̀ tí mo bá ń sọ ń jọ sí o mo bá ń sọ̀rọ̀ kan ń jọ sí lórí ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ wípé ègún tó gé fún wa bó ṣe máa rí ègún yìí dànù. Olúwa ti bá wa rí sà Olúwa ti bá wa rí Olúwa ti bá wa rí àti gbàdúrà sí Olúwa ti bá wa rí ègún yẹn ègún gangan ní ààbò lórí kò ní ṣe lówó ọmọ Yorùbá àwọn lórí lágbára Ọlọ́run àwọn máa ń bọ̀ lágbára Ọlọ́run wọn láti tẹni wá bá ti kò báyìí tẹni wá ti kò àti rí fúnra wa èdún gangan ní ṣe ọmọ Yorùbá lórí ẹni tó bá ti dà láàrin wa ẹni tó bá ti dà láàrin wa àti ṣe ọkọ tẹni yẹsà ẹ jẹ́ sọ fún yíta ṣé Yorùbá mà lágbára gan mo sọ kí nìkan nínú àwọn tẹni bá wọn sọ àwọn Afẹ́nifẹ́re mo sọ lórí ètò Afẹ́nifẹ́re tẹrí yẹn Afẹ́nifẹ́re kí Afẹ́nifẹ́re lóògùn epo ní ìwọ náà ń bọ̀ ń bẹ̀ bọ̀ àwọn èèyàn máa ń bẹ̀rù Afẹ́nifẹ́re pé Afẹ́nifẹ́re bóyá awo ni wọ́n ń ṣàwo nínú Afẹ́nifẹ́re sàn ẹ mà gbọ́dọ̀ dalẹ̀ láfẹ́nifẹ́re ẹ mà gbọ́dọ̀ dalẹ̀ mẹ́ẹ̀ ẹ mà gbọ́dọ̀ dalẹ̀ mẹ́ẹ̀ ẹ mà gbọ́dọ̀ dalẹ̀ mẹ́ẹ̀ Afẹ́nifẹ́re yẹ pé ẹ bá máa sọ kíní kan ti máa ń sọ ó ti sà pé àní bú wọn àní ṣépè fún ẹnu Afẹ́nifẹ́re mo ti gbọ́rọ̀ yẹn àní bú wọn àní ṣépè fún ẹnu àní gbófo Afẹ́nifẹ́re tí yẹn kan bá ti lè dalẹ̀ láàrin wọn báyìí ó ti rún láìpẹ́ ti rún ó ti mú torí pé inú ìṣọ̀kan náà wà Yorùbá mà burú Yorùbá mà tí Yorùbá lè sọ pé bá ṣe bí náírà tẹ̀ tá à ń kàn sí náírà tá à tí gbogbo ọ̀tá gbà tàfi ṣe náírà tẹ̀ Yorùbá ń sìn náírà tẹ̀ ní Afẹ́nifẹ́re nìyẹn Afẹ́nifẹ́re náírà tẹ̀ àwọn lónìí ẹ̀yẹ gbọ́n kò tó wà náírà tẹ̀ mi ẹgbọ́n kò tó wà bẹ̀ náírà tẹ̀ Afẹ́nifẹ́re ní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ mítì wọ́n máa kọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ mítì Afẹ́nifẹ́re nìyẹn wọ́n ti kọ́ tipẹ́tipẹ́ ìgbà tí a bẹ̀rẹ̀ ṣó yìí ní Ayọ̀ Ògúndìmú wá gbé wọnú wá gbé sínú ìpò aṣọ di Yorùbá kìíní sí Afẹ́nifẹ́re gan ló ní náírà tẹ̀mí ẹ̀ so ìṣọ̀kan ṣé tí àwa Yorùbá àwa mẹ́rin làwọn àmì tẹ́pẹ́ àwa Yorùbá làwọn àmì sí táwọn fẹ́ ní ìṣọ̀kan pé kò ní ṣe mọ́ kò ní ṣe mọ́ wa lórí ègún àti ìfẹ́ ní orí àti ìrìn ìdànù a gbọ́dọ̀ ṣe kíní pàǹkì Yorùbá fẹ́ yẹn ìwọ̀n kan ṣe wá pọ̀ dé pé a gbọ́dọ̀ dání lára wa tí nǹkan bá dé láàrin wa ilẹ̀ yẹn máa dání so Yorùbá burú gan Yorùbá burúkú ẹnu àṣẹwà lẹ́nu wo Yorùbá a gbọ́dọ̀ dalẹ̀ ara wa ẹ tó bá dalẹ̀ láàrin wa ẹmọ òkú máa ń dẹ ẹyin máa wò náà ọmọ tó dalẹ̀ Yorùbá ẹmọ òkú tó ń dẹ wọn ẹ máa wò náà bí wọ́n bá popular dé ibẹ̀ náà ni ayé máa gbàgbé wọn sí ẹ kiri ni kí ẹ má ti dalẹ̀ Yorùbá ni àná Yorùbá leader Yorùbá ẹ máa wo leader Yorùbá ó máa ń kọ́ national ní pé èèyàn máa ń yàn wọ́n àwọn èèyàn máa fi pé àwọn Yorùbá gbọ́n tó máa dìde gbogbo èèyàn tẹ̀kọ́ náà ní ẹjọ́ máa jẹ́tù pé no wọ́n ilé ìtọ́ máa tọ́ pé àwọn èèyàn fúnra wọn ẹ̀rí nǹkan tó máa ń di ẹni bó Yorùbá leader ó kàn máa ń wá ni tẹ́kọ̀ gba ẹ̀dẹ̀ gbá ẹ máa wọlé àwọn tó ń yan Yorùbá fúnra tó ń yan leader fúnra wọn ẹ máa mọ̀ kó máa ń gbẹ̀yìn wọn tó pé tó Yorùbá ọmọlúwàbí onópè ní máa tó pọ̀ ọmọlúwàbí Yorùbá ọ̀nà ṣe di Yorùbá ọmọlúwàbí tẹ bá dúró lórí òótọ́ ṣe ń gbọ́dọ̀ mi sà initially every day mis example gbàdá bẹ̀rẹ̀ kínní mo sọ lórí ètò all the time mo ní èmi lọ́lọ́run gbọ́ inú ẹ̀ tí gbogbo ayé ti dó dìkan lálẹ́ ni àwọn ẹni tí sọ ti pẹ́ gómìnà ìgbà wọn dá ọdún tí mo dá sí lọ́rùn gbẹnu mi gbani mo á bẹ̀rẹ̀ tán àwọn tí ò tẹnu gbàtà bẹ̀rẹ̀ kínní wọ́n bẹ̀ sí kírísàìsì mi wọ́n bẹ̀ sí bú mi wọ́n sì mi máa lè gbàgbà ọkọ bọ̀ mo dúró lórí òótọ́ tó mọ̀ pé mi ò ní nǹkan fẹ́ gbà ń bẹ̀ ṣé ń gbọ́dọ̀ mi ò kí àpé nǹkan yẹn sọ nǹkan pa mi ò kí àpé nǹkan sọ pa mi tẹ̀ kí àpé nǹkan yẹn sọ mo dúró lórí òótọ́ yẹn mo dúró lórí yẹn àwọn èèyàn á pè wọ́n á bú mi wọ́n ti gbogbo ẹ̀ bọ̀ ilé ní gbogbo kò tí mo sọ táìmì gbogbo that's come to pass mo wá rí alẹ́ pé máa yọ olóòótọ́ yẹn ní òótọ́ ni máa yẹ dẹ̀ sọ táìmì ogun wọn sì they are coming back but I don't want them but torí pé ìgbà tó kọ́ kẹ́ ń dúró lóòótọ́ lẹ́nu pé ẹ̀fẹ́ mo tọ́ táìmì yẹn ojú wa ti mọ́ ní ẹ̀fẹ́ wọn sí
ṣé ń gbọ́dọ̀ mi wọ́n ti gbà mo dúró lórí òótọ́ mi ò kíá pé nǹkan tó sọ mi ti kíá níta mi pé mọ̀ pé orí òótọ́ mo dúró lórí ó wà jẹ́ pé mi ò ṣe pé fẹ́ gẹ̀ mo fẹ́ gba àwọn kan bẹ̀ mi ò ṣe pé fẹ́ gẹ̀ nìkan kan bẹ̀ mi ò ṣe pé fẹ́ dalẹ̀ yẹn kan ṣé mo orí òótọ́ mo dúró lórí ṣé tí mo máa dúró lórí òótọ́ sà tí mo dé wá ṣe nǹkan lórí òótọ́ kò sí òótọ́ yẹn ó lè pẹ́ it may be long but people will realize ọmọ àgbọ̀n pípé ayé yẹn da òun ló fẹ́ nǹkan náà ọmọlúwàbí ọmọ Yorùbá ni ká dúró lórí òótọ́ iyo kíní tá à ń sọ ṣé kò jù mí lọ lé ní sí ó jù mí lọ lé ní náà ta ni mí nínú odò àǹsì ta ló mọ̀ mí nínú odò àǹsì ta ló sọ pé David Amity ọlọ́mọ àgbẹnu ẹ̀ tó dọ́mọ ẹ̀rù gbogbo jáde o ta ló mọ̀ pé mi mú ìbọ́dọ̀ nǹkan ọ̀gbẹ́ni mi jáde àti táyà mi tó àwọn bàbá tó àwọn yèyé wa bá ń sọ àwọn yèyé àbíkẹ́ wọ́n ti jà fún kiri tipẹ́ táwọn tó fún mi àmọ́ nílò mọ̀ ń yèyé èyí kọ́ mọ̀ ń yèyé láéláé àwọn ti wà kan ẹni pé ká yèyé lára pé iye tí fẹ́ ká gba ó ti pọ́n ti sọ̀rọ̀ yìí ti pẹ́ àwọn àlejò akínlọ́lá pé Yorùbá wọn ò tẹ̀ fẹ́ gbọ́ nǹkan mi lẹ́yìn pé ká gbòmìnira wọn ò tẹ̀ fẹ́ gbẹ́ ní ti táwa ti ṣe mí ti táìmì ẹ̀mọ́ ní yèyé mi ò gbà èmi ní ọ́sítàkùn táìmì pé ẹ̀yẹ ká ṣe ìṣọ́jọ́ nìkan ẹ̀yẹ mọ̀ gbogbo àtọ́lọ́ tẹ fífi mi lọ́kàn tí mo sọ báyìí ayédègbà ta ló mọ̀ mí nínú odò à ń sìn so ń jẹ́rí ọkùnrin máa ti ọkọ̀ọ̀kan ṣe nǹkan láyé ọkọ̀ọ̀kan yẹn progress máa wà nínú ẹ̀ ní òun lọ ó ti tó àsìkò tí wọ́n lọ pé Yorùbá ti tó pé ìyá tó jẹ́ wá ti tó ó ti tó àsìkò Olúwa fi gbọ́ pé àsìkò ti tó gẹ́ ó tó gẹ́ ẹ jẹ́ ká dúró lórí òótọ́ àwa Yorùbá ẹ jẹ́ ká dúró lórí òótọ́ ẹ má yẹ pé nǹkan tá fẹ́ gé níbẹ̀ àbí nǹkan tá fẹ́ gbà níbẹ̀ no way ẹ má yẹ ká irú nǹkan mẹ́rin báyé ṣe é sí àwọn kan wà láàrin wọn jẹ́ pé nǹkan tó fẹ́ gé níbẹ̀ ni làwọn wà fún wọn ò rò pé wọn ò sọ pé kí náà fẹ́ fúnlẹ̀ Yorùbá wọn ò rò kí náà fẹ́ fúnlẹ̀ Yorùbá kí la fẹ́ fúnlẹ̀ Yorùbá ẹ rí i pé àwọn yèyé àbí kẹ́wọ̀n yẹn gbogbo wọn mọ̀ pé nǹkan tó fẹ́ fúnlẹ̀ Yorùbá làwọn wà áfítà kí la fẹ́ fúnlẹ̀ Yorùbá wọn kí a pé ẹbùn wọn tẹ̀fẹ́ kí a pé kí la fẹ́ fúnlẹ̀ Yorùbá ẹ̀wọ̀n kó ìkẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ lọ àbáyé sakọ́lá gbogbo ṣẹ́mọ̀ gbogbo ẹgbẹ́ àwọn bọ́ọ̀sì wọn gbẹdú ṣẹ́mọ̀ so ẹ jọ ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká fi mọ̀ sọ́kọ́ ẹ máa get in touch with Prince Nuru Banjo ẹ máa get to every time ẹ ká lè máa ṣe and then mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ẹ̀ṣẹ̀ sà bye sir mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tó pera wọn ní Àgbẹ̀kọ̀yà bí wọ́n pé mi ò gbàgbé ẹ̀yìn bá fi kò mọ̀ gbàgbé tó pera wọn ní Àgbẹ̀kọ̀yà kan tó kóra wọn jọ márùn kan tó kóra wọn jọ sínú ilé kan I'm highly disappointed pé nǹkan tó ṣe ojú tì mí pé mo rí wọn kó pera wọn jọ àwọn kan tó kóra wọn jọ kó kíní gbọdọ ojú ò bá ti wọn ojú ti àwa tẹpẹrẹ yín ní Àgbẹ̀kọ̀yà kan ìyàwó lẹ ń kọ ìgbà tó ń gbé bàbá Fálàyé kí ń bọ́lẹ̀ wà tó ń fi àjẹ ọmọ Yorùbá lẹ́pẹ́ Àgbẹ̀kọ̀yà ń bọ́lẹ̀ wà ìyàwó lẹ ń kọ ẹ̀yin aláìní tìjú gbòyìn pátápátá ẹ̀ ní tìjú ẹ kó kíní kan tó ẹ gbé kíní kan ẹ tira yín jẹ Yorùbá mọ àwọn tó á mọ pé ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá lè kóra yín jọ síbẹ̀ tẹpẹrẹ yín Àgbẹ̀kọ̀yà kan tó pé ẹni pé àwọn ìkan ṣe dáadáa lọ́fẹ̀ẹ́ jàkúnlẹ̀ Yorùbá èyí wá jáde láti ibì kan ẹlẹ́yin làgbẹ̀ ẹlẹ́yin original ta ló ń dà we don't even recognize àfẹ́ ta ló mọ̀ yín èyí tí ẹ̀yin márùn tẹ́lẹ̀ dẹkọ́ra wọn jọ sínú yàrá kan yàrá dúdú kan dẹkọ́ra yín lọ tí ò tẹ̀ sí nọ́mbẹ̀ lẹ́fẹ̀ẹ́ yín ní Àgbẹ̀kọ̀yà kí ló jẹ́ Àgbẹ̀kọ̀yà ìyàwó lẹ́kọ̀ọ́ àgbẹ̀wò lẹ́kọ̀ọ́ ìyàwó lẹ́kọ̀ọ́ ọdún mi jẹ àwọn àgbẹ̀ tó ń ba nǹkan oko wọn jẹ́ tó ń kidnap wọn gbàdúrà wọn kidnap bàbá Fálàyé ní oko ẹ̀ ńgbọ́lẹ̀ yín wà ńgbọ́lẹ̀ wà tẹ́pẹ́ yín Àgbẹ̀kọ̀yà ẹ̀yin aláìní tìjú à ń sọ nǹkan tí Yorùbá lè da ẹ̀kọ́ra yín jọ ẹlẹ́yin àgbẹ̀ ẹlẹ́yin original kìíní kan ẹ̀yin ní tìjú ẹ wá bẹ́ẹ̀ nǹkan lójú kò dára yín jẹ́ síbì kan ẹ má yẹ ká máa sọ̀rọ̀ sí yín àfẹ́ sọ̀rọ̀ sí yín o kẹ́yà dákẹ́ ẹnu yín jẹ́jẹ́jẹ́jẹ́ múlẹ̀ tí ń bọ̀ àwọn kan sọ yẹn kọ́ ní Gani Adams kọ́ ní Fáṣọ̀rántì ta ni yín ẹ̀ kọ́ ní Gani Adams kọ́ ní Sunday Igboho ẹ̀yin mélòó ni yín náà mélòó ni yín ẹ̀mọye fọ́lọ́ àti Gani Adams ní àbí ẹ̀ fìgbẹ́ náà fi ṣe kan ní tí Gani Adams bá kọ́ fún 1 million boys ní wọ́n tẹ̀lé mélòó yín lè kọ́ àbí Sunday Igboho tó wá kọ́ ní ẹ̀mọye all over the world báyìí ṣe ń gbàdé fún Sunday Igboho ní èyí kan wá jáde ẹ̀ ń lẹ́nu ẹlẹ́rìn Àgbẹ̀kọ̀yà kan pólẹ̀ tí ń bọ̀ ìyàwó lẹ́ ń kọ̀ ńgbọ́lẹ̀ tí ń bọ̀ ẹ̀kọ́ ẹ̀yìn márùn kan ẹ̀kọ́ ra yín jọ sínú yàrá kan ẹ̀yìn Àgbẹ̀kọ̀yà adídógbò ojú yín o a máa tẹ̀sí a máa yẹ̀yẹ́ yín ni ẹ má dá nǹkan mílẹ̀ nílẹ̀ Yorùbá tó gbé àti ẹ̀mọ̀ yín rí ẹ̀kọ́ fẹ́ dá tó máa fún yín lówó kẹ́ máa fi ṣe yín náà ẹ̀lẹ́ wá fojú ẹ̀lẹ́ wá fẹ́ ẹ̀lẹ́ wá bá nǹkan tá à ń ṣe kan dáadáa tá à ń ṣe ẹ̀lẹ́ wá bàjẹ́ o ẹ̀lẹ́ wá bàjẹ́
bí ó tàbá sọ̀rọ̀ nǹkan yẹn máa fi kó bóyá iṣẹ́ mu jẹ ni láyé ẹ má jẹ́ ká gbọ́ lẹ́nu yín mọ́ pé Àgbẹ̀kọ̀yà ìyàwó lẹ́ kọ̀ ìyá mélòó lẹ ti kọ̀ fúnlẹ̀ Yorùbá nílẹ̀ tí ń bọ̀ tẹ́ lókun lọ́rùn ẹ kóra yín jọ sínú yàrá kan ẹ̀yìn yàrá dúdú kan tí ò sí nọ́mbẹ̀ ẹ kóra yín ní Àgbẹ̀kọ̀yà ń bo lè ti ń kọ̀ ìyá mélòó lẹ kọ̀ lọ́dún tí ń pa lẹ́yìn tó ń pa ọmọ Yorùbá tó ń kì í náà ọmọ lẹ́yìn oko tó ń ba nǹkan ogun jẹ́ ń bo lẹ́yìn wà ẹ ṣe jáde àgbọn nǹkan lẹ́nu yín rí ẹ̀ ń dákọ̀ Sunday Igboho ẹnu ẹ̀rọ tí ẹ bà yín ẹ̀ ń dákọ̀ Sunday Igboho ẹ̀ ń dákẹ́ odidi ààrẹ ọ̀nà kan wà fọ́ ilé gbogbo yẹn Yorùbá ẹ̀ ń sọ̀rọ̀ sí anyhow díà yóò ga láyé ẹ má jẹ́ ká gbọ́ yín lẹ́nu yín mọ́ láyé yín ẹ má jẹ́ ká gbọ́ lẹ́nu yín mọ́ ẹ mọ̀ ọ́n tẹ̀ ń dárúkọ yín ni ààrẹ ọ̀nà kan fọ́ gbogbo ilẹ̀ Yorùbá Sunday Igboho ọmọ tiwa ọmọ lálùbáríkà ọmọ tó dúró ti Yorùbá tí o gba kó nípa ẹ̀yin ẹni dárúkọ ẹ má jẹ́ ká gbọ́ lẹ́nu yín mọ́ tàbí ká máa tẹ̀ sí yín lójú láyé yín ẹ má bá sọ̀rọ̀ ẹ̀ mọ́ àbẹ gbọ́ ẹ̀ǹtì lẹ́nu mọ́ ẹni Àgbẹ̀kọ̀yà ń bọ̀ ìyàwó lẹ́ ń kọ̀ ìyàwó yẹn lẹ́kọ̀ fúnlẹ̀ Yorùbá rí ẹ má jẹ́ ká sọ̀rọ̀ di fún yín o atọ́kọ̀ àfẹ́ máa fún yín ọ̀gá ẹ má jẹ́ ká sọ̀rọ̀ di fún yín o tí mo mọ̀ kó ní mo lè sọ fún yín ń bọ́lẹ̀ tí ń bọ́ lẹ́bọ̀ lókun lọ́rùn Yorùbá ń ṣègùn dáadáa ẹ̀dẹ̀fẹ́ àbàjẹ́ àwọn ọmọ wa ọmọ lálùbáríkà ẹ̀ mà láyà o ẹ̀ dákọ̀ ọ̀nà ààrẹ ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá ààrẹ ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá abẹ́ ẹ̀ mọ iye ààrẹ nílẹ̀ Yorùbá ni ẹ̀ mọ bóyá Sunday Igboho wà nílẹ̀ Yorùbá ni àwọn ọmọ akọni ọmọ tagbóyè ilẹ̀ Yorùbá ẹ̀ dákọ̀ ta ló mọ̀ yín bọ́lẹ̀ tí ń bọ̀ ta ló lójú yín láti ẹ̀mọ̀ yín kílẹ̀ ṣe fúnlẹ̀ Yorùbá rí kíta ló mọ̀ yín Fẹ́mi Babalá welcome on board Lẹ́kan welcome on board Adégòkè welcome on board ta ló mọ̀ yín bọ́lẹ̀ tí ń bọ̀ dẹ́ lókun lọ́rùn ẹ̀ wọ́n sọ pé láyàláyà ẹ̀ ń dákọ̀ Sunday Igboho anyhow ẹ̀ ń dákọ̀ Gani Adams anyhow ẹ̀ mọ̀ iye tí Gani Adams jẹ́ nílẹ̀ Yorùbá ni ó lè jẹ́ ọmọ kékeré bọ̀ tí ìgòdógún wà lórí ẹ̀ yíyẹrọ kékeré yíyẹrọ ọmọ kékeré ó lè jẹ́ ọmọ kékeré yes gbọ́ oyè tágbélé lọ́wọ́ ni tó bá dẹ̀ kó tó bá dẹ̀ sọ pé owó yẹ kọ́ sọ pé owó bá dẹ̀ wáyé kí kò ní mètè náà ọmọ tó wà lábẹ́ ni ẹ mọ iye ọmọ tó wà lábẹ́ ni tó bá sọ̀rọ̀ kíníkíní ọ̀rọ̀ tó ṣòwò lẹ́ sọ ẹ mọ iye ọmọ tó wà lábẹ́ Gani Adams ni ẹ mọ iye mílíọ̀nù ọ̀pọ̀ ọmọ tó command ni ṣé wọn ní jẹ́ wọn ní mú ni ọ̀dọ̀ ọ̀rọ̀ ṣòwò lẹ́ sọ dẹ́ ṣe ọ kàtìkàtì lẹ́nu gbogbo nǹkan tẹ̀ sọ ló gbọ́ ìlà ń gbọ́ ṣé wọn ní jẹ́ wọn ní mú ni abẹ́yìn rẹ fún wọn lọ́dọ̀ àfi jẹ́ náà fi mú àwa náà làwọn fún wọn náà gbọdọ̀ àwọn náà tú àwọn náà làwọn fi jẹ́ náà fi mú ẹ̀yìn tí láwọn fún yes ẹ fẹ́ kó yànjọ kí láì bọ́ wọn ni àyè bẹ́ẹ̀ yẹn ń ṣe ti ní abẹ́ẹ̀ kí n jẹ́ kí n mú ẹ mọ ọmọ tó wà lẹ́yìn Gani Adams ní abẹ́ẹ̀ tó wà lẹ́yìn Sunday Igboho ṣé wọn ní jẹ́ wọn ní mú ẹ̀dẹ́ ṣe bẹ́ẹ̀ tí ò ní rò rí mi ò bú yín o mo gbọ̀ sọ́ ni o. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ má ibà ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má Àgbẹ̀kọ̀yà ẹ má jẹ́ ká gbọ́ lẹ́nu wọn láyé ẹ má jẹ́ ká gbọ́ lẹ́nu yín mọ́ má gbọ́ pín kọ́dọ̀ pé ẹ̀dá sọ pé ẹ̀ ń dárúkọ Àgbẹ̀kọ̀yà pé ẹ̀yìn Àgbẹ̀kọ̀yà ta ló mọ̀ yín pé Àgbẹ̀kọ̀yà ìyàwó lẹ́kọ̀ọ́ fúnlẹ̀ Yorùbá wọ́n gbé chief olùfàlà yẹ kankan ẹ̀ lọ́mọ àwọn ọdún ẹ̀ lọ gẹ́gẹ́ àdìbẹ̀ kọ́lẹ̀ Àgbẹ̀kọ̀yà ìbágbẹ̀ ní ti bọ́lá yìí ẹ̀hìn ìjìbẹ́ Àgbẹ̀ náà lẹ́pẹ̀rẹ̀ ayín ẹ̀yìn lọ́kọ̀yà fún wọn lọ́jọ́ yẹn àbí ẹ̀ mọ̀ tí mo rúkọ tẹ́ pẹ̀rẹ̀ ayín ni ẹ̀ bá ayín dà sọ́hun ẹ̀yìn ẹ má jẹ́ mi fẹ́ sọ̀rọ̀ jù yèyé ẹ káàbọ̀ padà. brother mi yèyé. ẹ má jẹ́ kó bọ́dà yín ẹ jẹ́ kó máa bú wọn kó máa sọ̀sọ̀ kú sọ ṣé ibà Gani Adams ṣọ́ráyè tí wọ́n ní ṣọ́fẹ́ tí sì ń tán wí ni ẹni ẹlẹ́rìí wọ́n rẹ̀ tó wù kí wọ́n máa ṣe àwọn náà dá owó tiwọn kò yẹ yín so ṣe rí gbogbo ọ̀rọ̀ àlùfàǹṣà tí wọ́n lè máa sọ àpárá wọn ni wọ́n sọ sí inú níbí ni kò kọ́ ta ìmọ̀ wá wù ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó máa wí bẹ́ẹ̀ kiri ṣe ti gbọ́ ẹ má yọra yín lẹ́nu ẹ ṣáà máa ṣiṣẹ́ tẹ́lẹ̀. ẹ mi yọ ọmọ ọkọ tẹ ẹ fẹ́ káàkiri ẹ yẹ pé mi fẹ́ rí ìgbà káàkiri fún wọn wákàn fún wọn nìkan má ìbàṣẹ rẹ mọ láyé wọn má ṣe rẹ mọ ní àbá àwọn ayọ ni. inú níbí ni kò dẹ̀ tún tán lè ṣe
ìgbésí orí tó ní kálukú ìyá mi wáyé. ta ló ní káàdì Gani Adams ní Nàìjíríà kí wọ́n sọ ní Nàìjíríà. ló ní ọmọ ogun tó lè gbà wá sílẹ̀. ta ló ní Nàìjíríà. OPC Gani Adams ta ló ní nínú wọn tó ń bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ìgbà yẹn náà tó máa mọ̀ pé Gani Adams kì í ṣe kò dé kì í ṣe ẹran ìlú kan anyway so gbogbo tó bá wù ẹ́ jẹ́ kọ́ máa ṣe má ta wọn lóhùn. Gani Adams dáadáa ní wọn dárúkọ báyìí orílẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá. ọmọ pẹ́ lòmí ọmọ ẹlòmíì wọn kò lẹ́kọ̀ọ́. lẹ́kọ̀ọ́ kò sọ̀rọ̀ ṣáá àwọn ọmọ tán bọ́ kọ́ wọn ni bí wọn ọ̀gbẹ̀kọ́ ni bí wọn ọ̀dẹ̀kọ́ wọn ni nobody knows. I don't know Gani Adams lè gbowó. Bọ̀dẹ̀ ṣe ìwọ̀nba dáhùn fi pé kí ni bọ̀dẹ̀ kó yẹ ká fún wọn lọ́wọ́ wíwá àtẹ̀níjà àti pàtó mi. Ẹ ṣé Oyèlú, ẹ ṣé ìyá mi, God bless you, ẹ ṣé thank you ma. Ẹ ṣé ma, thank you ma. Àmín Jésù, ẹ ṣé ma. Ẹ ṣé ma, thank you ma. That was Oyèlú Abike Abide communication. Ẹ ṣé ìyá mi, God bless you. Ó yẹ pé àwọn èèyàn mi ò tẹ̀ mọ iye tí ó yí ọmọ ìtumọ̀ iye bàbá wa Gani Adams. Mo yẹ dàgbà tó yìí. Má dọ̀dọ̀ Gani Adams máa fún ní ọwọ́ tiẹ̀ ni. Àrí Ọ̀nà Kakanfò pé ẹgbẹ́ àbúrò mi dàkẹ́ ẹ̀rin ni bọ̀tí kí má dọ̀dọ̀ máa fún ààyè máa fún ní ọwọ́ tiẹ̀ ni. Àti gbé lórí àti gbé ẹ̀mú nǹkan tó jà ẹ̀mú nǹkan dágbé lọ́wọ́ ni. Ẹ̀mú iye ọmọ ogun tí Gani Adams mú níní. Kí la fi gbẹ̀rún tó ń dúró ẹ̀bẹ̀rù Yorùbá lé ní tọ́wọ́ pé tọ́wọ́ pé wọ́n lè tiwa anyhow wọ́n pé aláwọn ọmọ ogun kan lẹ̀ Gani Adams ní àwọn ọmọ mẹ́ta kan gbogbo àwọn tí inú darkness kan tí ò sí nọ́mbẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ Gani Adams anyhow tani ó gbówó fi dẹ́ pé lẹ́wọ̀n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ gbọ́dọ̀gbọ̀dọ̀ ń pa Gani Adams ẹ má ṣe mọ́ o torí àfẹ́ gold line lórí Yorùbá wà fún kọ́ yẹn ẹ má ibà sọ̀rọ̀ ẹ̀ mọ́ pé yẹn àfẹ́ gbọ́ pé yẹn àmọ́ yín rí àti ẹ̀mọ́ yín pé àṣẹ àgbẹ̀ náà dàgbà tó pera yín we don't want to know you àti ẹ̀mọ́ yín ní ẹ̀tí ààrẹ recognize ni àwọn táwọn láti mọ yẹn àwọn tó recognize yẹn ẹ̀kọ́ sí ẹ̀kọ́ gbé kámẹ́rà tó tí wọ́n ti kàn pariwo ẹnu ni kò tẹ́yìn tó mọ̀ yín ẹ̀yin tó bá pẹ́ léyàn ẹ̀kọ́ yóò dọ̀ka ẹ̀ ti ẹ̀kọ́ yẹn 100 dọ̀kárí yín pé ẹ̀ máa mọ̀ pé ẹ̀ léyàn ṣẹ́ni post yẹn 100 ẹ̀mọ́ yìí tí ẹ̀mọ́ tí Canada máa pè pé òun nídìí 10,000 now within 3 hours ibẹ̀ máa fún ni àbí Sunday Igboho máa pè yàn ibẹ̀ ní kún ni Sunday Igboho ọmọ ogun ọmọ ẹ̀ ládùbáríkà èèyàn yìí Olúwakẹ́ Sunday Igboho ìbílẹ̀ wa ẹ lẹ́kálẹ̀ òjèrè ẹ má ṣe mọ́ akọ̀fún yín wọ́n nìyẹn o. olóyè ló sọ̀rọ̀. Olóyè ló sọ̀rọ̀ nípa àwọn tí a tó pé àwọn ní àgbékọ̀ olè yẹn olè làwọn yàrá tẹ̀lé. kílẹ̀ orúkọ yìí. Olúoyè welcome on board. Mbọ́lá tí ń pè. Germany nàbà nìyẹn. Germany ok. káàbọ̀. ẹ̀sà àwọn tó pé àwọn ní àgbékọ̀yà yẹn olè alátẹnujẹ ni wọ́n níbo ni wọ́n wà nígbà tí Fúlàní tó ń da ẹran tó ń da màálù sí oko ọmọ Yorùbá tó ń jẹ oko. ẹ máa dá wọn lóhùn ìfẹ́ bí wọ́n ní. láwọn olórí búkú ara wọn yẹn ní ìsìn bá wọn fẹ́ wá pray wọ́n fẹ́ sọ àwọn di èèyàn gidi wọn wọ́n fẹ́ popular. wọ́n popular ni. kí ló táwọn kọ ìyá wọn táwọn kọ aṣọ wọn ní Aláró. wọ́n fẹ́ popular ni adé fún wọn popularity náà fẹ́ adé fún wọn publicity náà fẹ́. èpè àti ẹ̀sìn ni wọ́n bá bọ̀ nbẹ̀ náà. wọ́n ti gbẹ̀sí nílé wọn ti bẹ́ẹ̀ wọ́n kàn máa mí ìṣọ́ra wọn ni. kò sọ́mọ Yorùbá ọmọ òrìjìnà ọmọ Yorùbá tó bá rí fídíò tí wọ́n ṣe tí ò ní fún wọn lépè pé àwọn olè alátẹnujẹ àwọn ọ̀dàlẹ̀ Yorùbá ni. àwọn tó wọ́n lè ta ìra wọn torí owó wọ́n fẹ́ jayé ọmọ wọn máyé. irú àwọn báyẹn Ọlọ́run ló máa yọ wọ́n kù láàrin wa. Olúwa tẹ̀sí yọ wọn adúrójú wọn adúrójú ogun wọn adúrójú wọn àwọn ọ̀dàlẹ̀ adúrójú wọn. ẹ wo àwọn márùn kan kó àwọn jẹ́ pé wọ́n tẹ̀ náà wọ́n tẹ̀ fẹ́ ṣe nǹkan bí wọ́n kọ́ tẹ̀ fẹ́ ṣe ẹ tẹ̀ kó ẹ̀yìn jẹ́ kẹ́tì ẹ̀pọ̀ àti ẹ̀yẹ kó márùn kan kóra yíyọ sínú yàrá kan tó dark ẹ̀yìn àgbá kan rẹ̀ àgbá kọba kan àgbá kínní kan pẹ̀lú ń bọ̀ ìyá mẹ́rin tó kọ̀ fún ilẹ̀ Yorùbá tó dàgbé sẹ́ẹ̀ ìgbà tí Fúlàní tó ní kó gbọ́ ẹ̀ tó ń jẹ gbogbo nǹkan ọ̀gbìn ọmọ Yorùbá ń bọ̀ làwọn wà kí ló ń jà fún kí ló ń gbà fún.
mi fẹ́ sọ̀rọ̀ tán ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ tán. ọkọ̀ kóra àwọn ọjọ́ lọ́sàn-án gan wọ́n dé lọ́sàn-án gan wọ́n já wá bí ẹran tí ò lókun lọ́rùn wọ́n kó àwọn náà gbé kó lè àwọn olè alátẹnujẹ. látẹnujẹ ni wọn. ok ọjà yóò dà ọjà yẹn. ẹ ṣe bàbá mi God bless you. Sunday Igboho ṣe ní àrífín Ghana dẹ̀ ń ṣe ní àrífín àmì ìtẹ́dákọ̀ yẹn lásán ètẹ́ ni ẹ má dẹ tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ Yorùbá má mẹ́mọ́ ọdún bẹ́ẹ̀ àwọn méjì yẹn o even Sunday Igboho wa owó ṣe fún wa Ghana dà pé olórí wa lélẹ́yìí bí Sunday Igboho lọ́mọ ogun lẹ́yìn tó ó ní Ghana dà ó ní olórí wa lélẹ́yìí olórí wa jọ olórí wa lélẹ́yìí ààrẹ ọ̀nà ọ̀kàfọ̀ tí wọ́n tún dárúkọ ẹni àwọn ààrẹ ọ̀nà ọ̀kàfọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá láyé yín ẹ má ṣe rẹ̀ mọ́ o tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ má ṣe rẹ̀ mọ́ o akọ̀ǹwọ̀ ní ni ẹ má gbé publicity ẹ̀fọ́ yẹn àdẹ̀tí fún yín sí nǹkan tẹ fẹ́ dé tẹ gbọ́n nìkan lè rẹ pé àdúgbò gbọ́n ti rí fídíò yín wọ́n ní fẹ́ gbogbo náà tó lójú yín ẹ̀dẹ̀ ti popular ẹ̀dẹ̀ celebrity àti mọ̀ yín bẹ̀ ẹ̀ tẹ́ ni ẹ̀kọ́ máa ń mẹ́sàrá yín lórí social media lórí kínní all over the world ẹ̀wù ìpè táwọn èèyàn fún yín ẹ̀wù ìpè lórí yín ẹ̀ tó bá súnmọ́ kọ́ lọ sọ wọn ẹ̀ tó bá súnmọ́ tó mọ̀ wọ́n kọ́ lọ sọ wọn kọ́ máa mọ ọkùnrin àwọn gbèpè o bó Yorùbá ti ń dun Yorùbá ti ń ṣépè fún wọn inú bí àwọn Yorùbá láyé yẹn má ṣe rẹ̀ mọ́ àtẹ̀jíyàn kò tó jà fún Yorùbá rí lamọ́ adé máa sọ pé ẹ̀yin àgbẹ̀ wọn àgbẹ̀ wèrè kan nílẹ̀ tí ń bọ̀ dẹ́ lókun lọ́rùn ẹ̀ jà fúnlẹ̀ Yorùbá kan rí àríkọ̀ lè ṣe fúnlẹ̀ Yorùbá rí ẹlẹ́ àgbẹ̀ kọ ẹ̀yin lè original ok original kí lè jà fúnlẹ̀ Yorùbá rún mo sọ fún ìsìn Chief Olúfàlà yìí jẹ́ pé lídà Yorùbá wọ́n gbé níbẹ̀ mélòó lè ẹ̀ṣẹ̀ lọ́bẹ̀ ni kágbẹ́ ẹ̀tẹ̀ wájà fún àwọn kìíní ibẹ̀ ń kọ́lọ́ kẹ́tẹ́kọ́lọ́ mú ìgbà yín náà pé yes àwọn Àgbẹ̀kọ̀yà ti dé kẹwàá ń bẹ̀ ẹlẹ́yin Àgbẹ̀kọ̀yà jókòó sí yàrá kan nínú dark room ẹni Àgbẹ̀kọ̀yà láyé ẹ má jẹ́ ká gbọ́ lẹ́nu mọ́ ẹ wà fẹ́ tẹ́ ẹ lọ.